glaucoma patient ni mí tí mo manage ara mi ṣe wá rí bí mo ṣe jẹ́ glaucoma patient ẹlòmíì ò mọ̀ ní ìyàtọ̀ sẹ́ni tí ò ríran but èèyàn ò lè mọ̀ jẹ́ mi torí mo jẹ́ kó wé mi dáhùn dúpẹ́ mo ò ríran báyìí náà but a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo mọ̀ láti lè take care ara mi bí ẹni tó ń ṣe kí ni torí bí ẹni tó ń ríran dáadáa ní gbọ́dọ̀ fira mi sílẹ̀ wípé kò ríran mọ́ lóòótọ́ ṣé mi fẹ́ máa banú ara mi jẹ́ ni èèyàn kan mú mi lọ síbì kan so nítorí wọn fún mi ní wá ní ológo èèyàn ni mi pé bọ̀ tó ní nǹkan kan tó máa fún mi pé tó máa fún mi ara obìnrin ni máa ti máa lò ẹni kẹrẹ̀ rí mo ti fún yàn lóyún mo ti lọ test spam mi bí mo lè. so oyún bọ́sẹ̀ àbí oyún bọ́sẹ̀ àdàfẹ́ bàbá mi because èmi kọ́ lọ test spam mi bóyá ó lè ṣiṣẹ́ ṣe é pé àwọn èèyàn á máa múra wá ń gàn ṣe àwọn gbogbo àìkò tí sí social media. Bẹ́ẹ̀ni. We spend the money to promote ourselves in the wrong side. Then. Iṣẹ́ ayé lélẹ́yìí. Iṣẹ́ ayé lélẹ́yìí. Bọ́ èmi. Ọmọ street ńkọ́. Kí ló kẹ́mi pẹ̀lú iṣẹ́ ayé? Shit happens. Ọba orin ni mí, mo mọ́rin kọ bí anybody, mo mọ́rin kọjá anybody lọ. Nídìí iṣẹ́ Fuji. Nídìí iṣẹ́ Fuji yìí, mo mọ́rin kọjá anybody. Òṣùpá ń kọrin o. Nígbà ayé Pasuma Òṣùpá talẹ̀ tẹ̀lé. Màláìkà àtàwọn talẹ̀ tẹ̀lé. Kọ̀lítì Barrister talẹ̀ tẹ̀lé. Ṣẹ́rí gbogbo. Wàsá Ìdè Ṣáwọ́rá talẹ̀ tẹ̀lé. Ṣẹ́rí gbogbo àwọn. Àṣàtìṣòlè náà talẹ̀ tẹ̀lé. Èmi mo nira mi ẹnì kọ̀kọ̀kọ̀ ló ní mí. Tí nǹkan bá ṣe mí sìn, èmi ni mo lè sọ bó ṣe ń ṣe mí. Nínú ara lóhùn. Ẹnì kankan ò mọ bó ṣe ń ṣe mí irọ́ la pa fúnra wa. So if I told you that I loyal to you, nígbà míì irọ́ mo ń pa fún ẹ o. Because ìwọ kọ́ ló ní mí o. Irọ́ là ń pa fúnra wa o. Olóyà kan irọ́ ni. Àyìndé ikán lè ní jẹ́ èmi ò jálà Àyìndé irin. Ikán báwo? Ikán lè mí èmi ò ń ṣe rìn. Termite. Kí lè wá ń jẹ? No, because tí bá kó sí ẹni mú. Then I never you know. Tàbúrò dẹrùn jẹ́ ìwé. Ó yá wèrè gan. Àwa la máa ń pe ẹmọ kó gbé ọmọ apẹ̀rẹ̀ Àyìndé irin Àyìndé ẹ̀fọ̀n. What the fuck is that? Ikán lè mí. Ikán Àyìndé ikán. I can eat anything. Tó bá kó sínú rẹ̀ wàá mọ̀. Àwọn tó ń tẹ̀lé wa èyí tó fi ń bà tiwa jẹ́ ó pọ̀ tá a mọ̀. Àwọn tó ń tẹ̀lé wa wà náà tó ń bà tiwa jẹ́. But we don't know. Àtàwọn ní kọ́mẹ́ǹtì sọnù. Ó máa yọ bàbá mi. Ṣé ní ìgbà míì náà tó ń tẹ̀lé wa àwọn ọlọ́wọ́ máa tàn wá pé ìwọ lọmọ tó ń sọ o máa gbà fún wọn. Ìyálà ìyá ẹ̀hún kẹ níbo. Pàṣọ báwo Òṣùpá báwo. Tó ẹ. Màláìkà báwo. Ìwọ ń gbọ́mọ̀ fúnra rẹ̀ pé. Ẹ̀dá ń sọ yìí kàwú mi ni o. But ọ̀tẹ́ mọ̀ human being character wa. Ṣé wọ́n ti wá tì í sẹ́yìn kan bẹ́ẹ̀ rí? Ṣé mi? Ẹ̀mí ẹ̀yìn tó ti bá mi jà ni. Àwọn èèyàn ti bú mi gan. God man. I got no time for that shit. Now, ẹ mọ̀ pé mouth rubber lèmi. Kí ló tún jẹ́ bẹ́ẹ̀? I'm a mouth rubber. I rub people with mouth. Yeah. Ẹ gbà mí o. I'm a mouth rubber. Ẹni tó bá ti ń kọrin is a mouth rubber. Rọ́bà o lè mọ̀ ní jẹ́ rọ́bà. Yeah, mouth rubber. Ó lè fẹ́ rub èèyàn. Yeah, àwọn kan lo ìbọn. Àwọn ìjọba wa báyìí rubber làwọn. Ṣùgbọ́n èyí lè kọrin. We are mouth rubber. We rub people with the mouth. We tẹnu ta ní la fi ń rub àwọn èèyàn. Wọ́n deport wa ni. Àwa tá wọlé kí ló wà lè ṣe fún wa. Wọ́n deport wa ni àwọn ìkéde ìṣẹ̀lẹ̀. Káwọn máa parọ́ ni wíníwíri. We are deported. Ká sọ tó tọ́. Pọ́nyánpọ́nyán. We are deported. Ẹ̀yà àti kọ́rẹ́nsì. Wọ́n mú wa lọ sábìjà lóòótọ́ but guess what? Àwọn ọlọ́pàá ò ṣe kankan fún mi omi internet. Àwọn tẹkíní kan sí lójú ni. Wọ́n fi àyẹ̀wò kó tiẹ̀ sú Nàìjíríà police. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo lètò ètò náà ni Oyinmomo láti Àgbàlá Ayéké Media concept níbi tí a ti ń sìn tí ọba alára ní kí ó máa dùn jẹ fún kálukú wa tó lónìí àárín àwọn onífújì ni a tún lọ lẹ́ẹ̀kan sí níbi tí a ti lọ mú ọ̀kan pàtàkì ọ̀kan gbòógì tí a ń gbọ́ Sẹ́ríkì Sàràkí ìgbà ojúmọ́ láàrin àwùjọ ni o Remi Aluko Igwe ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ẹ mọ̀ káàbọ̀ sórí ètò.
ojúmọ́ ire ni o. ojúmọ́ ayọ̀. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin màmá mi, mo kí ẹ̀yin brọ́dà mi àtẹ̀yin sísítà mi. Ẹ káàbọ̀. Ojúmọ́ ire ni. Bàbá Abọ́sẹ̀dé ẹ káàbọ̀. Ẹ káàbọ̀ bàbá mi. Igwe ẹ káàbọ̀. Àlùkò ẹ káàbọ̀. Káàbọ̀. Rẹ̀mí ẹ káàbọ̀. Mo kí gbogbo iléeṣẹ́ náà. Ẹ fún ní kí wọ́n pé àmọ́ ti dé o. Remi Aluko Remi sin o, akọrin apèdè ara o, apèdè akọrin. Igwe ṣátidé aṣọ òbora náà rè o, mo dé kí gbogbo lé o. Ẹ ṣeun, a máa rí yín bá. Àmín sà. Tá bá ń sọ nípa orin Fuji, tá bá ń sọ nípa orin. Àwọn kan tiẹ̀ sọ ní pé tá bá ń dárúkọ Remi Aluko ilé labọ́lá ni. Bàbá ló kọ́ ni, wọ́n lùlù ni, wọ́n gbègbè ni, wọ́n ta gòjé ta gìtá ni, gbọ́dọ̀ sì jẹ́ gan. Onífújì ni dáàdi mi náà tẹ́lẹ̀. Ọkọ̀ Fuji rí. Níjẹ̀ṣà àbí ní ìgboro Èkó. Ní Èkó, ní Èbúté Mẹ́ta. Wọ́n kọ́. Kí ló kọ tiwọn? S&D professional. So àwọn ní the first according to bẹ́ẹ̀ mi ṣe gbọ́ o. Because ẹ mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe gbọ́ ni máa ṣe sọ. Àrọ́bá tẹ̀ bá ó yá. Wọ́n ní àwọn ni the first Christian tó kọ́kọ́ kọ Fuji nígbà yẹn. Ẹ̀yin náà àbẹ̀rẹ̀ tí náà. Ṣé mi? Èmi ò lẹ́sìn. Ẹ̀yin ṣe kìrìsìtẹ́nì. Èmi gbogbo ẹ̀rẹ̀ mi jẹ, àjọ ń jẹ́ pọ̀ ni. Àti ilẹ̀ ni mo pè é. Mẹ́tẹ̀ẹ̀ta gbogbo èyí tó bá ti ń ṣe láyé àjọ wa ni. We gather day. Wéré wa ń kọ́ wéré ibẹ̀ ń kọ́ ṣẹ́yìn náà ṣe wéré. Àwọn làákọ̀ ṣe mọ̀ pé àwọn bàbá kan la bá ń bẹ̀. So èmi náà ṣe wéré. Dáàdì mi náà jí wéré rí. So ìgbà tèmi náà máa bẹ̀rẹ̀, èmi náà bá wọn nídìí wéré yẹn. Bọ̀ nígbà tèmi máa bẹ̀rẹ̀ tèmi, mi ní fọ́n tá a máa fi ń mọ̀ pé due to level tiwa, a máa ń pè ní a fẹ́ lọ jí wéré ṣe. A fẹ́ lọ jí wèrè ṣe. A máa ń fi ń ṣẹ̀fẹ̀ láàrin àwọn boys, àwọn tí. A kò máa fi ń ṣẹ̀fẹ̀ ni, so èmi náà jí wéré rí. Tábà wo kí ni ẹ ní bàbá kọrin o, ọkọrin. Ṣé ẹ gbègbè lẹ́yìn bàbá ni ẹ tiẹ̀ bá wà lọ́sọ̀dẹ̀ rí ni? Àbí nígbà tí bàbá ti fi àlàgbá ètò rọ̀ lẹ́yìn ṣe wàá kì mọ́lẹ̀ tí. Mo lè sọ pé mo dàbí òwe táwọn àgbàlagbà kan máa ń pa tó máa ní ayé tẹ̀sí mi jẹ́. Ìlú díẹ̀ tó bá ní sùúrù ajẹ́ tó ju bẹ́ẹ̀ lọ. So mi mo gbà tí dáàdì mi kọrin. Mi gbọ́njú bá wọn. Mo lè wá kékeré kọ́ máa kọ́. Gbọ́njú bá wọn nídìí iṣẹ́ Fuji. Àbẹ́ gbọ́njú bá wọn láyé. Mi gbọ́njú bá wọn láyé. Àjọ dàgbà ni. Alhamdulillah. Àjọ dàgbà ni kọ́ tó létí láìpẹ́ yìí. Ayé pé wo ọlá òkìkí bàbá rí. Ó ṣojú ẹ̀mí ẹ̀. Ó ṣojú wọn gidi gan. Tó jẹ́ ń bẹ̀ àbó jẹ́ dáadáa. Wọ́n gbọ́dọ̀ jẹ́ dáadáa. Because àwọn lọ́bí wa. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ṣé wọn ò sí ní wọ́n lọ bẹ̀ wọn o kò rọrùn o àbọ̀kùnrin. Wọ́n fẹ́ kí n ṣe. Why? Because àwọn lọ́ lè sọ. Ìdí tó fi dìgbà mọ́ débẹ̀. But later wọ́n á bí wọ́n léèrè pé bọ̀ kí ló dé tàyè fẹ́ jẹ́ kí n kọ kíní. Ṣe kíní. Ó wá ní pé kó lè yé mi pọmọdé ni mí. Wọ́n á ní ẹ̀jẹ̀ jẹ́ kó yé mi díẹ̀. Mo fẹ́ mọ̀. So point kan tó sọ fún mi. Point yẹn ó máa ń dẹ́rù bà mí. Because nǹkan tó sọ yẹn mo ṣe alábàápàdé ẹ̀. Nǹkan tó dẹ̀ sọ fún mi gbà yẹn pé iṣẹ́ tó fẹ́ ṣe yìí àwọn èèyàn kan máa wà ń di ẹ̀ tó ń pẹ́ wọn máa ní iṣẹ́ ayé ni iṣẹ́ ayé ni wọ́n á fẹ́ mú mi rìn ìrìn tí ò yẹ kí n rìn ibi tẹ́mi mi ò ní gbede tẹ́mi gan ò ní mọ̀ pé kò yẹ kí n lọ bẹ̀. Allah Akbar. And which it happened true because àwọn èèyàn tí mo mix mọ̀ tẹ́mi náà bẹ̀rẹ̀ sí kọrin oríṣiríṣi èèyàn ni mo máa bá pàdé. Ẹsẹ̀ tó bá máa jẹun kinní kan ẹsẹ̀ gbọ́dọ̀ ti rin kinní kan gbọ́dọ̀ ṣe kinní kan which wọ́n ní story kan tẹ́ pé nǹkan yẹn gangan ló máa ń bè mí lẹ́rù because like ìgbà tí mò ń wá orúkọ yẹn àwọn náà ṣe ń wo orúkọ yẹn so mo ní láti èèyàn kan mú mi lọ síbì kan so nítorí yẹn wá fún mi ní wá ní ológo èèyàn ni mi pé bọ̀ tó ní nǹkan kan tó máa fún mi pé tó máa fún mi ara obìnrin ni máa ti máa lò èmi kẹrẹ̀ rí mo ti fún yàn lóyún mo ti lọ test spam mi bóyá mo lè. so oyún bọ́sẹ̀ àbí oyún bọ́sẹ̀ àdàfẹ́ bàbá mi because èmi kọ́ lọ test spam mi bóyá ó lè ṣiṣẹ́. bóyá ẹyin bẹ jíngí dáadáa. bóyá mo lè fún yàn lóyún ìyẹn mo kọ́ lọ test síbẹ̀ yẹn so nǹkan tó fọ́nì sí mi ni pé ní mo gbà tí ìyàwó mi àbí mo bọ̀ mo mọ̀ pé ó ti ń bọ́ sí. gẹ́ngẹ́ntò so ẹni tó ní magician yẹn tó láwọn obìnrin ni a máa lò lára wọn mo ti fún wọn lówó so mo ní láti ó ní máa padà wá ní in the next 3 weeks kí wọ́n á gba iṣẹ́ yẹn lọ́wọ́ so láàrin 3 weeks yẹn ni mo wà níbi tí mo di jókòó sí tí mo ń ṣe fàájì lọ́wọ́ pẹ̀lú àwọn tèmi ní kò gbọ́n pé níyàwó mi bímọ
kí ló bí o. nígbà tó máa ní kí ló bí o wọ́n kàn ní obìnrin ló bí so kò sí nǹkan méjì tó kọ́ wá sọ́kàn mi. ọ̀rọ̀ pilẹ̀. nǹkan tí bàbá yẹn tó ní ni máa gbà lóhun tó lára obìnrin máa ti máa lò so ó dẹ́rù bà mí gan. de pé wow so wọ́n ti máa ń sọ pé ọbẹ̀ ẹlẹ́sàn lọ́lọ́wọ́n ọba èmi kàn máa ń gbọ́ ni mi ní gbàgbọ́ nú ẹ̀ so mi sáré rí pé tòótọ́ ni kíní yìí o ẹ̀sán lè ṣe kíni yóò tiẹ̀ kíni. èmi ò tẹ̀ máa mọ̀ but èmi kọ́kọ́ rí pé nǹkan tó ń sọ yẹn ó ti sáré ṣe kíni ó sáré happen. Ọlọ́run ní kẹ́ ẹ rí bẹ́ẹ̀ nínú ọkàn mi. kẹ́ ọ bá ṣìnà. àtìgbà ẹ̀rù bà mí. tí ẹ wá lọ ní bàbá bẹ́ẹ̀ lọ́sọ̀lọ́ bàbá mọ́ lọ́mọ mi ní lọ́bẹ̀ mọ́. owó tí a sọ síbẹ̀ ńkọ́. ìyẹn ti lọ nìyẹn sọ sàrà nìyẹn. ṣùgbọ́n lónìí ògo yẹn ọlá yẹn ọlá yóò padà wá dé. ṣé ẹ rí i pé àwọn èèyàn á máa múra wá ń gàn ṣé àwọn gbogbo àyẹ̀kò tí sí social media. bẹ́ẹ̀ni. we spend the money to promote ourselves in the wrong side. then. ẹnìkan bí o ní ẹ hustle wrongly o sì ká máa hustle wrongly. ṣe rí gbà mí àwa èèyàn a kì í mọ the right thing at the right time. because bó ṣe kọjú sí wa la ṣe ń ṣe kíni la ṣe ń ta la ṣe ń bá lùgbà so ó beyond every one of us so ibi tó bá mú ẹ ibi tó mọ̀dé ló wọn máa operate pẹ̀lú èdè so tó bá tún rẹ̀ tó tún ti ní ìmọ̀ ju nǹkan yẹn lọ nínú ayé ló bá tún lè sọ mẹ́pẹ́ ó lè pẹ́ sákèsì tó bá jọ lọ bá jọ kó létí gbọ̀ ń lọ̀rọ̀ ilé ayé tá ń gbé. so ìkìlọ̀ tó bá kí ló ń gbà pé tó bá ní kó ṣe orí iṣẹ́ yìí táwọn bá ní kí n ṣe fújì yìí mo lè lọ kọjá ìyá ara mi. so lóòótọ́ gbà tèmi náà rí mo rí so wọ́n á padà lọ bá wọn bọ́ mi ì sọ fún wọn o. pé nǹkan bá mi fẹ́ ṣe o. mi ì sọ fún wọn mo kàn sọ fún wọn pé any point mi ì sọ jù yẹn lọ. ṣùgbọ́n kí tó wá wọnú agbami afẹ́ kọrin afẹ́ kọ fújì yìí kí ni àwọn àkíyèsí kí ni nǹkan tẹ́ rí tó ta yín kìdí pé ọ̀ lè ṣe kínní. bó lè ṣe bẹ̀rẹ̀ gan. ṣẹ́rí iṣẹ́ orin èmi rí bẹ́ẹ̀ ni pé nǹkan tọ́lọ̀ bá ti yàn fún yàn ni ẹlòmíì lè lọ kọ kó get it right because wọ́n máa ní practice make. ṣé wọ́n máa ń kọ ni. wọ́n máa ń kọ kò sí nǹkan tó lè kọ láyè. kò sí nǹkan tó lè kọ láyè. ṣé ìwà kọyàn. èmi ń kọyàn. mi ní time láti kọyàn because ọkọ èmi náà dáàdi mi ò kọ́ mi lórin. bó lè yá bẹ̀rẹ̀. ẹ mọ̀ pé láti kékeré ni mo ti ń disturb community àdúgbò mi. láì Sunday Dagboru. I'm serious. ẹ kàn ń dà pẹ̀lú. a kò máa ń fi bí àwọn orin tèmi bá ti gbọ́ máa change sí style tèmi. lẹ́nu ta ni àti ta ni. orin ẹ mọ̀ pé olórin pọ̀ látòrí àwọn bàbá wa Dr. Sikiru Ayinde Barrister. Àyìndé ọmọ ìyàwó ológun. bàbá wa Alhaji Kollington Ayinla. Kébé ń Kwara. Alhaji Wasiu Ayinde. Alhaji Sefi Alawo. Ajibola Labaika Pasuma. Alhaji Wasiu Ṣínà Àkànní. gbogbo Alhaji Ṣínà Àkànní. àwọn olórin pọ̀ gbọ́ngbà yẹn àti ṣẹ́rí eléré kan wọ́n wà tó yẹ pé eléré àdúgbò mi ni wọ́n. wọ́n dárúkọ Òṣùpá. Alhaji Òṣùpá. àwọn wà ní Orílẹ̀-mọ́ Ìjọra. bẹ́ẹ̀ni. ṣẹ̀wárí eléré kan wà tó yẹ pé àwọn lọ́dẹ àdúgbò tèmi gangan mọ́lẹ́bí tèmi tàtẹ́mi ti dàgbà. ta ni. àwọn ni Papa Obesere Alhaji. Àkàndé xenophobia. ológbòjò bàbá egungun Paramount King. bẹ́ẹ̀ni. so àwọn lọ́dẹ àdúgbò tèmi mú nígbà yẹn tèmi ń dàgbà. àwọn ni mo lè sọ pé àwọn ni mo máa ń wo àwòkọ́ṣe wọn. Obesere ni. bí mo wo àwòkọ́ṣe dáàdì mi because mi rí dáàdì mi gbà tó ń kọrin. mi rí wọn. ṣùgbọ́n ẹ̀rọ Obesere ẹ sì. máa ń wò wọn lórí stage báyìí ni máa teleport ojú ara mi sí wọn lára bẹ́ẹ̀ ni pé mo wà lórí stage. wow. but Papa ọ̀pọ̀. ẹ ṣáà mú gbà yẹn. gbà yẹn náà mo tún ní Alhaji mi kan náà Adio Sulemona Atayewe Atalaji Sule Alao Malaika Madiba ṣẹ́rí gbogbo wọn àgbàlagbà ni wọ́n lè ṣe. tẹ̀lé. because gbogbo alájọ ẹ mọ̀ ṣẹ́ mọ́ pé iṣẹ́ orin kò ń ṣe nǹkan tó easy. tọ́lọ̀ bá fún ẹ Ọlọ́run yóò ń dá ẹ fún ẹ ni. àwọn kan náà dẹ̀ tún kọ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ because you can learn something and you know how to do it very well. bẹ́ẹ̀ni. yàtọ̀ sí pé Ọlọ́run fún ẹ ní gift. so practice make perfect sometimes. bẹ́ẹ̀ni. so. ohun tẹ́ ẹ sọ lórí ìjókòó ni pé ẹni ẹ lẹ́sìn o. mi lẹ́sìn. bó jẹ́ mùsùlùmí ẹ̀ ń ṣe lọ. gbogbo ẹ̀sìn tó bá ti gbé alájọ wa. kírísítẹ́nì ẹ̀ ń ṣe lọ. we gather àwọn ilẹ̀ ni mo pè lọ́dọ̀ àwọn ìyá mi lọ́hùn. we gather day every one of them we gather day. ṣùgbọ́n kí ni kan tí olórin fẹ́ràn wàá olórin fújì ni Alhaji Sule Alao Malaika Alhaji Abbas Akande Alhaji Pasuma ìjọ ìlẹ̀yìn ń di abẹ́ẹ̀fẹ́ lọ Mẹ́kà ni abẹ́ ti lọ ẹ̀kan kéyìn. kò síbi tí mo ní lọ àgbáyé lọ pé
you have to go and have an experience in any way tó bá ní chance láti lè débẹ̀. òdòdó kí n débẹ̀ kí wọ́n máa ní òdòdó kí n dé alájì. to me nǹkan tí mo lọ gbọ́n pa ọ̀rọ̀ alájì ní mínínì ẹ̀ ni pé àlejò ẹni tó ṣe àlejò lọ so kò di dandan kí n débẹ̀ kí mi nípa àlejò èmi náà lè change kí n lọ sí kí ni pé ẹ máa pè mí ní àlejò rẹ̀ mi. ẹ má pè mí ní àlejò ṣùgbọ́n pè mí ní àlejò rẹ̀ mi because èmi kò fẹ́ ní kí mi náà ní style tẹ̀fẹ́ lò ti tèmi so mi máa lọ́bẹ̀ kò yín pé mo ní lọ máa dé Jerusalem máa dé gbogbo tó bá ń dé. tẹ bá dé ìṣe kàpé JP náà Remi Aluko JP gbogbo ẹni mo jẹ́ pásítọ̀ olúwo. tó bá gẹ́tì ìbílẹ̀ nǹkan bọ́lẹ̀ ok ẹ ti dé fẹ̀ ṣe ti dé fẹ̀ ṣá. ṣé fẹ́ mo ti lọ fẹ́ rí. so ẹ ti kọ́kọ́ lọ yẹn mo ti fẹ́ ní fẹ́ rí. so Mẹ́kà àti Jerusalem ló kù tá a mọ̀ retí báyìí. gbogbo ẹ̀ ló kù a máa débẹ̀ lágbára Ọlọ́run. pẹ̀lú ògbọ́ Ọlọ́run tó orin Fuji yìí ẹ wá kọ́ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ ọdún wo ni. mama ó ti pẹ́ o. yóò tó 40 ọdún. ó ti pẹ́ o ti more than that. mo ti kọrin láti kékeré mo ní lock. àti wá rí jágbà. ṣe wá rí lock tó wà nínú tí mo nígbà yẹn ni pé ṣé mo pé ńgbà míì tọmọdé bá ń bẹ̀rẹ̀ nǹkan ó depend lórí àwọn tó wà around ẹ̀. ṣe rí gbogbo nǹkan tá à ń ṣe ní ayé àwọn tó surround wa ló matter jù fún wa because if you have a good people around you. àti gòkè yóò rọrùn dáadáa ó máa rọrùn fún yorùbá náà sọ wọn ní bí àbárẹ ní bálà ọlà kì í yá tàdé wá bálà tó fi yá. mo ní àwọn tó jẹ́ pé tájọ dàgbà ní kékeré tó jẹ́ pé they always support me up till now. tẹjọ ṣe kéré ńgbà náà. di sin tí mo fi ń sọ̀rọ̀ yìí wọn ò fi mí lẹ̀ àwọn blood mi ni gbogbo wọn because èmi ní lọ́ọ̀kì kan ní street mi lè sọ pé bí mo pay dues mi but àwọn èèyàn jẹ́ kó rí mi pé mo pay dues mi ní street so wọ́n accept mi ní street gan. so lọ́jọ́ dídùn lọ́jọ́ tó bá korò náà. ẹ mọ̀ pé ní tèmi máa sọ fáwọn èèyàn pé challenges is a step for you kó lè mọ̀ pé o tún ní o tí ì débi tó yẹ kó dé. o sì níbi tó ń lọ. o ti níbi tó ń lọ because tó bá ní challenges irọ́ ni o kò wà lójú kan ni o lè mọ̀ bóyá o wà so problem challenges ìkọ̀kan náà ni wọ́n òyìnbó ta kò fi ń pè pronunciation wọn ló ṣe kí ni ló yàtọ̀ so lọ́dọ̀ tèmi it must happen to you because èèyàn ní ẹ kí màmá ẹ tó bí ẹ àti kọ́ ní pé ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ happen because kò sí bóyá fẹ́ ṣe kí ìyá tó bí wa kó tó bí wa wọ́n go through ẹ̀ kí bàbá tó produce wa kó tó ṣe wọ́n go through ẹ̀ so àwa náà tó wá ti wá bí sáyé ayé lọ́pẹ́ ó gbọ́dọ̀ yé wa dáadáa àlà kọjá pẹ̀lú ó gbọ́dọ̀ yé wa dáadáa so ó kàn máa yé wa dáadáa ní lágbára Ọlọ́run àní ṣubú ń díẹ̀. aláwọ̀ àmì tó ẹ̀yàn tí wọn káàkiri àgbà láyé a sọ pé èyí máa dùn ó máa lóyin ẹ tẹ ẹ fẹ́ òun náà la mú wa ọ ẹ ti ní pé ẹ fẹ́ rí Remi Aluko igwe wọ́n sì wà níkàlẹ̀ àwọn náà ti bá mi sọ níyẹ̀wò pé gbogbo nǹkan tẹ bá fẹ́ náà làwọn sọ fún yín gbogbo ìtẹ̀ ń sọ sí mi létí yẹn gbogbo náà ni wọ́n mú wá sí ojú ọ̀gbagadè ṣé wàá rí iṣẹ́ tẹ̀yìn gbámú tẹ̀ dìmú tẹ̀ ń ṣe tí Ọlọ́run bá ní kí ẹni bá rí kà ń bẹ̀ orin Fuji ni o táwọn èèyàn sì ń kọ́ àwọn tẹ wá tẹ̀lé àti nígbà kan tẹ́ pé eléyìí tọ̀hún abara ọjà eléyìí tọ̀hún abara ọjà eléyìí tọ̀hún akọni búra wọn láwọn tẹ̀sí ní ẹ̀ ń wò náà ni nígbà tẹ́lẹ̀ ń ṣẹlẹ̀ sá níbo lẹ́yìn wà tálẹ̀ tẹ̀lé nígbà ayé Pasuma Òṣùpá tálẹ̀ tẹ̀lé Màláíkà àtàwẹ̀ tálẹ̀ tẹ̀lé Kọ̀lítì Barrister tálẹ̀ tẹ̀lé Wasiu Ayinde Shaura tálẹ̀ tẹ̀lé àṣàtìṣòlè náà tálẹ̀ tẹ̀lé. kọ́lọ̀ fọ̀rọ̀ kẹ́ Alhaji Ashanti ṣẹ́ni gbogbo wa èèyàn kan náà ni gbogbo wa ṣẹ́ni kan tó kọ́ máa ń ṣẹlẹ̀ ni pé tẹ́ bá lọ wo ilé ayé gangan ilé ayé tó dà yìí ìgbéraga ìjẹnilẹ́sẹ̀ ìṣèkínníkun oríṣiríṣi lọ fi dá ilé ayé òun la bá ní ilé ayé abáni so kò sí báyìí fẹ́ ṣe we can't move away from it tẹ́ bá lọ wo iṣẹ́ Fuji gangan fúnra rẹ̀ ìgbéraga èmi mo tó yìí èmi mo ṣe tẹ́bá Alhaji Sefiu Alao wọ́n sọ̀rọ̀ kan nínú interview kan tí mo gbọ́ wọ́n sọ nǹkan tó pọ̀ gan fún gbogbo wa ó wá kù kí gbogbo aká máa mọ́ báyìí máa ṣe kí ni báyìí máa mú nínú because iṣẹ́ Fuji ìgbéraga ni kò sí bí fẹ́ ṣe ìgbéraga ni bọ̀wọ́ tó bá wá já nínú ẹ̀ tó bá wọ́rí ọkàn ẹ̀ láti máa gbéraga ó lè gbéraga yẹn kó fi help ẹ̀ ó lè gbéraga kó ṣe kí ni kó làmọ́lẹ̀ wù so ìgbà tó ṣẹlẹ̀ láàrin wọn èmi ò ní parọ́ fún yín èmi ti rí i pé Ọlọ́run kan fún mi ní foresight láti lè wò pé wo kàn máa rẹ́rìn má dà sí o because iṣẹ́ ajé ni gbogbo wọn ló ń ṣe. nígbà tí Òbésèré ń bú àyè tó wọn àtàkì díjọ ń bá wọn fà á tẹ̀yìn ẹ̀sìn rẹ fẹ́ràn Òbésèré ṣé kò sí ní pé ẹ̀ lọ́yà
ṣẹ́rí mi má jẹ́ parọ́ fún yín kò sẹ́ni tí mo lóyà sí èmi kàn máa mu soya beans ni. kò sẹ́ni bẹ́ẹ̀ lóyà sí ẹ mọ́ mu soya beans. soya ni máa mu jù. ṣé wọ́n sì gbà yín bẹ́ẹ̀ ṣá. because wọ́n gbọ́dọ̀ gbà mí bẹ́ẹ̀ yan èmi lè mí me is me èmi là kọ́kọ́ èmi náà lẹ́nu kejì èmi lára mi ni. èmi náà ni. èmi mo nira mi ẹnì kọ́kọ́ ló ní mí tí nǹkan bá ṣe mí sìn èmi ni mo lè sọ bó ṣe ń ṣe mí. nínú ara lóhùn. ẹnì kankan ò mọ bó ṣe ń ṣe mí irọ́ la pa fúnra wa. So if I told you that I loyal to you nígbà míì irọ́ mo ń pa fún ẹ o because ìwọ kọ́ ló ní mí o irọ́ là ń pa fúnra wa o olóyà kan irọ́ ni. but ìyẹn lè lóyà síra rẹ̀. bàbá mi ara ẹ ló máa lóyà sí ó lè tún ẹlòmíì bá rẹ jà. ṣó ṣe ṣe ni. bàbá mi máa ń bára mi jà o. mo lè ṣe nǹkan ṣe fúnra mi kí n lè má kí fúnra mi. really. ẹbí mo nira mi. bàbá ẹ kọ́ mi bóyá mi náà lè ṣe rẹ bóyá mo lè ṣe rẹ bóyá mo lè ṣe kan sí. ṣé nígbà míì tẹ bá dákẹ́ tẹ dájókòó kò sẹ́ni kankan tó mọ̀ nǹkan tẹ̀ ń rò. bẹ́ẹ̀ni. it's only you that you know what you are thinking in your mindset. bẹ́ẹ̀ni. ṣe wá rí mindset wa òun ni ìdààmú ayé wa. mindset wa. òun ni ìdààmú ayé wa. wàhálà wa. òun ni ìdààmú tá à ní ní ayé. tó bá ti rò pé èèyàn kan ń dààmú ẹ nínú ọkàn ẹni wọ́n ń dààmú ẹ náà ni. so èmi ń lè mí ẹnì kọ́kọ́ ló dé mí. ṣe rí gbogbo pé I'm a loyal person is between yourself. and yourself alone. and yourself alone ni. tó bá fẹ́ lóyà ìwọ ló máa mọ̀ nínú ara ẹ pé o fẹ́ lóyà. tó o bá tún ní lóyà náà inú ọkàn ẹ náà ló máa tún ti ṣe kí ni ló máa tún ti mọ̀. so ká máa tọ́ra wa jẹ ní pé 100 lọ́dọ̀ tèmi 100 tó máa ń sọ yẹn DSTV lónìí tó bá sanwó DSTV o lọ́ máa fẹ́ 100 o. kò sẹ́ni tó 100 kankan o. àbò dátà bó bá ti tó dátà kò sí ọ̀pọ̀ zero ló máa bá ń bẹ̀. ànọ́mbà ilé ayé yìí gangan múgùn ni wa tàbá lọ ṣọ́ra wa ṣẹ́rí 0 to 9 òun ni the real number. 0 to 9 òun ni the real number gbogbo nọ́mbà tó kù join pọ̀ nítorí ẹni nọ́mbà ò lè tán láyé. Allah. wọ́n máa lọ fà so a lè tán kárátà wa ìrònú wa kò lè tán. ṣùgbọ́n ṣé wàá rọrùn ṣá ńgbà tí lágbájá ń bá tàmẹ̀dòjà làkàṣègbè náà ń bá lámú lájà náà fa wàhálà bó lè ṣe láàrin wọn ṣé ìwòsàn nípa ẹni yìí eléyìí. ẹwà amúkọ tó fọ ni gbogbo wọn ni máa ń bá ṣe. wọ́n sì gbà bẹ́ẹ̀. wọ́n máa gbà bẹ́ẹ̀ because number one ṣé mo pé ẹni tó ń bá yàn jà òun ló mọ̀ nǹkan tó fàjà wọn àtọ́nitán. bẹ́ẹ̀ni. èmi ò mọ̀ bẹ́ẹ̀ mi ò mọ̀ nǹkan tó fàjà wọn mi ì sí nílẹ̀ so kí wọ́n á nítorí pé mo like onítọ̀hún kan nǹkan tí mo mọ̀ nǹkan tó fàjà wọn. ẹ like Paso kò sẹ́ni tí mo like tó bá ti ń kọrin o tó bá ti ń di microphone láyé yìí o ní ayé tajọ wà yìí o èèyàn mi ni ẹ. wọ́n tiẹ̀ sọ pé agboolé Fuji tí o bá ti sí gbọ́ mi sí omi òtó tí o bá sí gbọ́ ìsọ wọ́n ní kì í dùn kì í ró kẹ́kẹ́kẹ́ dáadáa ṣé iná gbàgbọ́ bẹ́ẹ̀. ilé ayé tá à ń gbé yìí gangan tí o bá sí challenges ilé ayé ò lè dùn tó yẹ lọ ṣe pé ní world. ṣùgbọ́n fà lọ́tún ká fà lọ́sí. war and world w ni ó yá wèrè gan w lágbára gan. wọ́ lọ́gbẹ̀gbẹ̀ wí náà ní ìwé ẹ lọ wò worst náà wà bẹ́ẹ̀ nínú w so ìkọ́ tó fi wé ó pọ̀ jù wá lọ so ilé ayé ni kò sí bá a fẹ́ ṣe challenges máa wà. then that title Igwe nígbà tí wàhálà wà lọ́tún ariwo wà lósì ọbọrin ni mí ọba lọlọ ayé Fuji ni mí ìgbà yẹn náà jẹ́ Igwe ta ló mú yín jẹ́. gbogbo àtàwọn ilé ayé lọ́ba àfi tá a bá ń tọ́ra wa jẹ lókù because ọba ni mí nínú yàrá mi. Yeah. àwọn tó wá ń tẹ̀lé mi lẹ́yìn tó bá rìn nǹkan jẹ lára mi ìkí ọba lọ́wọ́ máa kí mi bọ́ tó bá rìn nǹkan jẹ lára mi ní ìbá ní owó bí ẹni máa fẹ́ kú wèrè olórí ibú kìíní kan lọ́ máa pè but ibi tá a bá ti ń jẹ táàrin jẹ ń bẹ̀ táàrin tọ́jú ara táàrin tọ́jú ẹbí ẹlòmíà máa pọ́n bẹ́ẹ̀lì oríṣiríṣi orúkọ ló wọn máa fi bẹ̀wé ṣẹ́rí ọba tèmi ń jẹ́ àtìgbà tèmi ti bẹ̀rẹ̀ orin lọ́ ti sèmi ní Igwe. ta ló sọ yín gbà náà. mo ti sọ nínú more than interview tó pọ̀ mo ti lọ́mọ kan tí mo ti déètì rè tẹ́pọ̀ ọmọ Ìgbò ni so bàbá ẹ̀ tí má ti wọ́ ọmọ yẹn lọ́lẹ̀ bàbá ẹ̀ ló wá sọ fún mi pé ẹni tó bá máa fẹ́ ọmọ òun á jẹ́ Igwe ìwọ́n sọ fún bàbá ẹ̀ pa Igwe lèmi náà so àwọn tàwájọ lọ tàjọ máa ń ṣeré lọ tí mo ní ẹ mo sọ pé mo láwọn tèmi tẹ́pọ̀ àwọn sàábé tó pọ̀ tọ́wọ́n fi mílẹ̀ láti lẹ̀ so àwọn ló máa ń sọ fún mi pé àlàyé so mo yẹ sọ pé Igwe ni mí lójú bàbá yẹn báyìí àti gbà yẹn ọlọ́lẹ̀ báríkà ẹ̀. bọ̀yìn pè mí ní Igwe nìyẹn. ẹ wá irú ọmọ ogun ni Remi Aluko. ọmọ líle ọmọ líle ọmọ líle tó ń wówó tó ń wá owó
tó mọ̀nà owó ṣe nígbà míì ọmọ nílé tó máa ń sọ yẹn àwọn èèyàn míì máa ń get twisted. èmi ọmọ nílé ṣe ọmọ nílé ò kì í ṣe ọmọ òṣì kò ń ṣe ọmọ ọ̀ranù. ọmọ nílé means ẹni tó jẹ́ pé ó mọ̀ pé kinní òun ní ìdè ó sì gbọ́dọ̀ get ẹ̀. òun dẹ̀ gbọ́dọ̀ get ẹ̀ pẹ̀lú energy tóun ní nínú ara tóun lè lò fún kò ń ṣe nǹkan òṣì ẹ mọ̀ pẹ́ lómi máa lò fún nǹkan òṣì. bẹ́ẹ̀ni àwọn kan náà wọ́n máa pẹ̀lú ọmọ líle bọ̀ lọ́dọ̀ tèmi ṣẹ́rí àwọn òyìnbó máa ń pè wọ́n ní you bad bad lọ́dọ̀ tiwa nǹkan burúkú ni bọ̀ lọ́dọ̀ tiwọn ẹni tó yàtọ̀ ni so òun ni slang tèmi fi ń lo ọmọ líle tèmi kò ń ṣe ọmọ tó ń ṣe nǹkan òṣì àbí tí wà burúkú wà lọ́wọ́ ẹ̀ àbí tí ó ní wà burúkú. ọmọ líle ni ẹni tó mọ̀ ní pé mọ́mì mi ò lówó dáàdì mi ò kárì èmi dẹ̀ gbọ́dọ̀ ṣe kí ni mo ò ní ṣe nǹkan òṣì bọ̀ máa débẹ̀. bàbá yìí tẹ́ sọ yìí ó dàbí onílé tì tèmi ṣé ẹ̀mí kọrin ó dàbí èmi bí bẹ́ẹ̀ gbọ́ orin ni ó abomi tó ń bọ̀ lọ́nà. igwe àwọn kan sọ kíní kan èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o wọ́n ní ṣe jẹ́ pípa tí aláìlú àjáde tó lọ ayé fújì jáde kó tó wá di pé ó kan ọba orin lẹ́yìn igwe tí yẹn náà wọ́n ní igwe yẹn náà ló ilé àná mo ti gbọ́ ilé àná ti ń pè mí bẹ́ẹ̀ wọ́n ní ó ní nǹkan tí ẹ̀yin náà fẹ́ fàyọ̀ ńbẹ ni pé èmi náà sẹ́ ọba orin ni mí ó yẹ pé ẹ̀já sí gbangba. bàbá mi kò sẹ́ni tó máa ní ṣẹ́rí kinní kan àti àkọ́kọ́ ẹ̀jẹ̀ ká kọ́kọ́ fi ṣe example kékeré kan ọkọ báwo ló yẹ kọ́ ó ti kọ́ so ọkọ kò sí bọ́ọ̀ yẹn máa mú fẹ́ anybody pé gbà tí ò ní lọ fi ru ọ kinní kan so ọkọ gangan ti fún ẹ ní definition of style tó ṣe máa lo òun so òun ni definition of life kò sẹ́ni tó máa gbé sórí ẹṣin bàbá mi tí ó bá mẹ́ṣin gùn tí ó bá mẹ́ṣin gùn àtótún mẹ́ṣin gùn tó bá máa lọ tẹ́ṣin bá máa mú ògbó ìmáṣorí nì á ṣe pàkọ́ lùké so kò sẹ́ni tó máa ní wà bíbí ìkíní kan ṣé kí wọ́n pẹ́ra mi lólóṣì ni ṣùgbọ́n ṣé ọbọ̀ rẹ̀ yìí ọba orin ni mo mọ́rin kọ bí anybody mo mọ́rin kọjá anybody lọ nídìí iṣẹ́ fújì yìí mo mọ́rin kọjá anybody lọ ṣé kí wọ́n múra mi gan ni kí n sọ pé nǹkan mọ́rin kọjú mi lọ ni gbogbo àwọn máa gbéra wa ga ni. Òṣùpá ń kọrin o àìdè ń kọrin o àní gbogbo wọn lọ mọ́rin kan àwọn anybody náà máa gbéra ẹ̀ ga ni ṣé kí wọ́n sọ pé mo ìmọ̀ kọ ni. ṣùgbọ́n nínú wọn Sẹ́ríkì Sàràkí lẹ́yìn náà. nǹkan tí màá máa pera mi nìyẹn because mi gbọ́dọ̀ pọ́n iṣẹ́ ara mi lé. ṣé kí n sọ pé èèyàn kan jù mí lọ ni ìyẹn la fi dálé ayé káàsì mọ́ ló lọ bẹ́ẹ̀ tàbí wọ́n máa lọ bẹ́ẹ̀ but nínú ara ẹ̀ nínú kun ara ẹ̀ o mọ̀ ga ẹ̀ o mẹ́ tó jù ẹ lọ no everybody wa máa mọ̀ nínú kun ara wa. èmi yà mo lọ́gàá nídìí iṣẹ́ ìròyìn o kí tó sọ̀rọ̀ yìí sí Àlàó Adédáyọ̀ ìbá kí tó sọ̀rọ̀ sí ẹ má bínú kí tó sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ sí kí ni mo sọ mo ní gbogbo wọn lọ̀gá mi gbogbo wọn ni bàbá mi so everybody wọn tí mo ti kọ́kọ́ dárúkọ yẹn ọ̀gá mi ni wọn bàbá mi ni wọn so tèmi gan bá wá mú iṣẹ́ mi fún ara mi lórí lọ́kí máa sọ pé mo mọ̀ ọ́nú ara mi pé they are my senior but mi lè sọ pé lójú àwọn tó jẹ́ ti tèmi kí wọ́n máa downgrade ara mi. ṣùgbọ́n iná láwọn ìsọmọgbè lẹ́yìn. àwọn ṣèdè mi àwọn sàbẹ̀ mi máa pọ́nra mi lé lójú wọn oríṣiríṣi wọn máa pera mi. àwọn bíi Rashidi Sanko. everybody máa pèrè lórúkọ tó bá wù ú ṣẹ́tìrẹ́ni tó pèrè ní pé òun kìnnì kan àlàmú tambolo ni irú èmi sìn Àyìndé ikán lè ní jẹ èmi ò jálà Àyìndé irin. Ikán báwo. Ikán lè mí èmi ò ń ṣe rìn. Termite kí lè wá ń jẹ. no because tí n bá kó sí ẹni mú. then another you know. tàbóró dẹrùn jẹ́ ìwé. ó yá wèrè gan àwa la máa ń pe ẹmọ kó gbé ọmọ máa pera ní Àyìndé irin Àyìndé ẹfọn what the fuck is that. Ikán lè mí. Ikán Àyìndé ikán. I can eat anything. tó bá kó sínú rẹ̀ wàá mọ̀. wọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ kan lẹ̀ lónìí pé kó lè bá a dá kó lè bá a dùn ní. táwọn kan bá tẹ sọ pé tí o bá sáré wo tí o bá sí wàhálà ṣé o sì fìtì náà nídìí ẹ̀wọ̀n kì í gbórí fújì nǹkan wá gbá pé ẹja jọ wà tá a bá wà ń bí ibi tó yẹ kí wàhálà ti ṣẹyọ bóyá ká bomi paná bẹ̀. wọ́n ní ẹnu oníkan náà ni àti gbọ́ pọ̀n ẹ̀yìn wo ni àtàwọn wo ẹjọ́ kóra ìjọ ń gbà náà. ẹgbẹ́ tẹ̀ ń sọ yìí àgbẹ̀ ní Fukons wọ́n dá ẹgbẹ́ yẹn sílẹ̀ torí pé we need to change the face of Fuji. Àwọn tó dálẹ̀ ní Alhaji Saheed Òṣùpá, Alhaji Alao Malaika, Alhaji Alabi Pasuma, Alhaji Alao Shefiu, Alhaji Adio, Atawẹ́wẹ́ Sulemonu,
Alhaji Taye Currency àti street gangster nigga Remi Aluko. So gbogbo ìtẹ́kọ̀sọ ẹ̀yìn mọ́ gangster nigga street. Yeah, street. Yeah, Wow. gangster. I'm a gangster. Mo kò lè ti too hard more age ni. Nígbà táwọn èèyàn yàrá jí ẹ̀yin náà wàá fún yín náà ẹbí ṣe pvc náà. Torí pé tẹ bá notice Alhaji ni gbogbo wọn lóòótọ́. Bẹ́ẹ̀ni. Èmi street lèmi, so I need to use my own appellation náà. and I own gangster. Gangster. I love that. Yeah, I love that. gangster nigga Remi Aluko alias Igwe One. So àwa la jọ dá ẹgbẹ́ yẹn lẹ̀. Oya. So ẹgbẹ́ yẹn adálẹ̀ fún pé a fẹ́ change bí a ṣe rò pé bí Fuji ṣe rí. Because Fuji tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ má parọ́ tán wájú. There is no respect. But inú ẹgbẹ́ tàwa yẹn there is a respect. Tẹ́ bá lọ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ gbogbo wọn lọ́jú mi lọ lọ́jọ́ orí. Àti currency náà. Gbogbo wọn lọ́jú mi lọ lọ́jọ́ orí. Yeah. Ọjọ́ orí tèmi ni mo fi mọ̀ pọ́jú mi lọ because mo mọ gbogbo wọn. Mo ṣe pé mo bring ara mi down. No. But mo wọ́n jù mí lọ lọ́jọ́ orí. But tẹ́ bá lọ́wọ́ ẹgbẹ́ yẹn gangan tẹ́ bá rí wa tá ń ṣe Alhaji Abbas Àkàndé Abbas àwọn náà wà ń bẹ tẹ́lẹ̀. But mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi bọ̀tọ́ pé wọn náà síbẹ̀. ṣùgbọ́n ẹni tí ẹ̀yin tẹ̀lé ni tẹ̀mú bí àwòkọ́ṣe ẹ̀yà lọ bá bàbá kàwú mi gbọ́dọ̀ wà mí kan yìí náà mo sì ń bẹ kí ló tẹ̀ darapọ̀ mọ́ kínní. Ọ̀rọ̀ lẹ sọ any point bẹ́ẹ̀ ṣe rò lẹ ṣe sọ yẹn èmi ò ní ronú débẹ̀ èmi ò ń ronú lọ báyìí gbogbo àwọn nǹkan báyìí olójú ibi tí máa ronú lọ ìrònú mi máa ń yàtọ̀ ń gbà mí ẹ̀yin lè ronú lọ síbi tó dá ń gbà mí kí n máa ronú sí pé ibi tẹ́yìn lọ tó dá yẹn kò dá lọ́dọ̀ tèmi because it's me. And me alone. Bẹ́ẹ̀ mi yà fẹ́ yà yín báyìí nǹkan ṣe é ṣe bẹ́ẹ̀. Mo máa gbọ́ yín ni I'm a good listener. Ẹlẹ́mọ̀ hàtì. Ṣùgbọ́n àìsí ń bẹ wọn ṣé kò fapá kò ṣe jàmọ́ ṣá. Wọ́n yìí máa wá. Ṣé mo pé téèyàn bá fẹ́ ṣẹgbẹ́ téèyàn bá rí pé nǹkan tó ń ṣe inú ẹgbẹ́ yìí nǹkan tó ń dùn wá dá o ẹlòmíà ṣe kí ni adarapọ̀ mọ́ ṣé ẹgbẹ́ yẹn wọ́n ṣe fún pé àwọn bàbá wa kan wà tó ti kọrin torí wá dùn mí pé dáàdì mi náà wọ́n sí láyé torí àwọn bá jàǹfààní dáàdì mi náà wá jàǹfààní yẹn báyìí wow because a máa ń fáwọn àgbàlagbà tó ti kọrin a máa ń yòó Alhaji Sheffield ti sọ gbogbo ẹ̀ tó pọ̀ ọlẹ́ máa ń náwó sí wọn dáwó every month oṣooṣù la fi ń ṣe kíni la fi ń dáwó kàtẹ́ ní bóyá owó yẹn náà agbára gbogbo wa náà kò ṣe pé bóyá ó easy but àti mo ní ìbádà pé nǹkan tá gbọ́dọ̀ máa ta fẹ́ máa ṣe kíni. ṣẹ̀ṣì ń ṣe. dọ́là la fi ń ṣe. fáwọn tó jẹ́ àgbà òṣèré àwọn bíi bàbá láyé ayé lọ́ba sísì lágége àbúrò náà ni àbí ayé àkàngbé gbogbo wọn báwọn. èrò pọ̀ tó ń ṣe fún àwọn èèyàn wà tó ń ṣe fún mi lè má mọ̀ bóyá ó lè má pọ̀ but àwọn èèyàn wà tó ń fún tá à ń fún nínú owó yẹn tẹ́ pé tó bá fún wọn lówó yẹn tán àwọn náà máa ṣàdúrà fún ẹgbẹ́ wa wọ́n máa send the voice note sínú group àti ṣe kíni. ṣé àǹfààní sì wà fáwọn èèyàn láti darapọ̀ mẹ́gbẹ́ àbójú tán báyẹn. àǹfààní wà number one àǹfààní tó wà ní pé ṣé o máa comply pẹ̀lú nǹkan tá à ń ṣe ń bẹ̀ because ẹgbẹ́ yẹn respect wà ń bẹ̀ gan ni àwọn bàbá mi tí mo lọ wà ń bẹ̀ yẹn ẹ mọ̀ pé iṣẹ́ Fuji a máa ń ṣe kankan bẹ̀ tó pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan yẹn ló ń da Fuji rù ní nǹkan tèmi rí tí mo lè sọ gẹ́gẹ́ bí àríwòye tí báwọn Yorùbá ṣe máa ń sọ pé òye tèmi rí ní iṣẹ́ àríwòye àdá fún bàbá mi àgbà Yorùbá ní ẹ̀pẹ́. àwọn aṣáájú náà ni ó ti ní àwọn òwe náà nù. nǹkan tí mo rí bẹ́ẹ̀ ni pé ṣẹ́rí disrespect ó máa ń fa nǹkan tó máa ń pọ̀ ànígbà míì tábà ní iṣẹ́ tá à ń ṣe yìí a fẹ́ máa fi respect sí jù ó máa tún fa kò ní jẹ́ kí ìlọsíwájú tún wà nínú kó wọlé ó máa jẹ́ kó wọlé because tẹ́ bá lọ wo live nígbà míì old pattern tó ń lò still same shit náà láyé ṣe o ó shit náà láyé ṣe kò sí yàtọ̀ náà but àwọn èèyàn sì tẹ́ bá lọ notice wọ́n change bóyá kọ́lọ̀ tó fi kún tẹ́lẹ̀ bóyá kọ́lọ̀ yẹn drop wọ́n á change kọ́lọ̀ yẹn kúrò bẹ́ẹ̀ wọ́n á fún ní kọ́lọ̀ tó lè jẹ́ kó ṣe kí ni. ṣùgbọ́n bákan náà ṣì ní. so same thing bàbá mi bá ṣe ń rìn lọ là ṣe ń rìn láyé. wàláì. bá ṣe ń jẹun náà la ṣe ń jẹun wọ́n kàn fún advance sí ni ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní èèyàn ò lè bímọ láì ṣe pé wọ́n bá sùn
bọ̀ yín sìn èèyàn bímọ bẹ́ẹ̀ ni o bọ̀ nǹkan tó yìn yọ náà ara ọkùnrin náà lọ́ ṣe ń ṣe kíni lọ́ ṣe ń yọ sí lára so still the same thing láyé ń ṣe ṣùgbọ́n àǹfààní wà dáadáa fáwọn yòókù ṣẹ́ dáhùn tó kù wọ́n mi máa wọ bẹ̀ tó bá rí pé àwa ta bẹ̀rẹ̀ gbogbo àwọn àṣírí mèrèǹgè gbogbo wọn lọ́sìn máa wá àwọn bàbá wa gbogbo wọn bá àwọn sì jábá ń lọ rí tó bá rí pé àgbẹ̀fẹ́ tó bá rí pé nǹkan tá à ń ṣe nǹkan tó mú ìlọsíwájú wá ní ìdí iṣẹ́ yìí ni gbogbo wọn lọ́ máa join wa. tí wọn bá join ní níbo ni fúnmà fẹ́ wà. ṣẹ́rí fúnmà náà ṣẹ́rí nǹkan tá à ń sọ yìí náà under fúnmà ni gbogbo àṣìwà. lẹ́wà abẹ́ ọ̀bùrádà fúnmà lẹ́wà. fúnmà làwà àwa kò ṣùgbọ́ pé kí ni àwa ta wà yìí ta máa ń gbọ́rọ̀ síra wa lẹ́nu ta máa ń pera bí mo yẹ wá yín sìn mo lè pàlájì Sheffield anytime wọ́n máa gbọ́ mi wọ́n máa dá mi lóhùn. ẹ sì pé pàṣọ náà. mo lè pàlájì Jíbọ́lá anytime wọ́n máa dá mi lóhùn tó bá rí miss call mi tó bá gbé moment ẹ̀ bóyá busy ni wọ́n á dá padà. ìyẹn ló jẹ́ kí ìrẹ́pọ̀ kọ́kọ́ ṣe kí ni kọ́kọ́ wà láàrin wa because ìgbà míì iṣẹ́ mú pàwọn ní Fuji á ní gbéraga gan wọ́n aṣọ ní Fuji nìkan o gbogbo àwa tá a bá ti ń ṣe nǹkan tó ti jẹ́ pé nǹkan ayé ni àwọn tó ń tẹ̀lé wa èyí tó fi ń bá tiwa jẹ́ ó pọ̀ táàmù àwọn tó ń tẹ̀lé wa wà náà tó ń bá tiwa jẹ́ but we don't know. àtàwọn ní kọ́mẹ́ǹtì sọnù. ó máa yọ bàbá mi ṣe ní ìgbà míì náà tó ń tẹ̀lé wa àwọn ọlọ́wọ́ máa tàn wá pé ìwọ lọmọ tó ń sọ o máa gbà fún wọn ìyálà ìyá ẹ̀hún kẹ níbo pàṣọ báwo òṣùpá báwo tó ẹ màláìka báwo ìwọ ń gbọ́mọ̀ fúnra rẹ pé ẹ̀tọ́ ń sọ yìí kàwú mi ni o. but ẹ mọ̀ human being character wa. ṣé wọ́n ti ètò àti ìṣe yẹn kan bẹ́ẹ̀ rí. ṣé mi ẹ mẹ́rin yẹn tó ti bá mi jà ni àwọn èèyàn ti bú mi gan but problem tèmi ní ni pé ṣẹ́rí ọ máa ń pe kankan ní street ṣẹ́rí street lèmi kọ́ mi kọ́ street tó ti mi ó ní agbára gan ẹ̀yin náà máa bọ ẹ̀jẹ̀ ká kọ́ṣẹ́ yé example kékeré ẹgbẹ́ owó ẹwà náwó fún mi lágbo èmi wá ń kọrin bú èèyàn kan tàjọ ń jà níbi tó wà lọ́hùn yẹn ẹ̀yin dẹ̀ fẹ́ wá náwó fún mi ṣé má lè náwó fún mi mọ́. ìṣe kẹ́ mọ kì mí. kí máa gbowó lọ́wọ́ yín mọ́ ẹ̀rọ kí wọ́n lọ ẹ̀rọ ń bú èébú ẹ rí i pé kò sí làákàyè ń bẹ̀ rárá. so àwọn tó ń ṣe àwọn kan mọ̀ nǹkan tó ń ṣe fún wọn that's their home business but mi ní pé bọ́ ṣe ń ṣe nǹkan tí ò dáa ni o. ò dáa ọkọ ọmọ ṣe lọ. kọ́ máa ṣe tó bá ti pay anybody ẹ mọ̀ pé nǹkan tó pay èèyàn lèèyàn máa ń ṣe. so mi lè sọ pé nǹkan tèmi ń rò nípò dáa kí n máa sọ pé òun ni gbogbo èèyàn gbọ́dọ̀ ṣe kí ni. wọ́n ṣe. bàbá tí a bá wò dáadáa máa rí pé lónìí iṣẹ́ yìí ó ń tẹ̀síwájú tí ó sì ń lọ láti inú kálukú ń dùn ṣùgbọ́n ní ọdún kan ẹ ṣe rẹ́kọ̀dù pẹ̀lú iléeṣẹ́ kan corporate pictures tẹ́tí ṣe one time àjọṣepọ̀ yẹn bó ló ṣe wá kí sì ni ó fà á tí àmọ́ gbọ́ rẹ́kọ̀dù ńlá lórí iléeṣẹ́ corporate wọn làwọn Délé Ògúndípẹ̀. ṣé iléeṣẹ́ tẹ dárúkọ yẹn ṣe wọn pé àwọn iléeṣẹ́ kan máa ń wà tẹ́ pé ẹlòmíà máa ṣépè fún wọn àwọn iléeṣẹ́ kan dé wà ẹlòmíà máa ṣàdúrà fún wọn ṣé iléeṣẹ́ yẹn mo ì máa ń tẹnu mọ́ wọ́n deserve gbogbo àdúrà ilé ayé corporate pictures lọ́dọ̀ tèmi ni o mi mọ̀dọ̀ ẹlòmíì o ṣé mo sọ pé mi first bẹ́ẹ̀ni nǹkan tó ṣẹlẹ̀ sí mi lèmi máa ń sọ experience mi mo lè fi sọ fún anybody níta ọ̀ bá máa sọ pé Jésù ti wáyé rí àná ibi tí ṣe kíní kan mi gbọ́ rí ni kò ṣẹlẹ̀ sí mi so mi kò lè máa sọ nǹkan tí kò ṣẹlẹ̀ sí mi ṣé ilé iṣẹ́ corporate yẹn bàbá mi àtọmọ tó bá bí ni àti gbogbo tó bá jáde látara wọn Ọlọ́run máa bá mi fi àlùbáríkà sí ara. Àmín. Alhaji Abdullahi Abdulrazak. Yeah, because ṣẹ́rí ẹni tó ní ilé iṣẹ́ ìgbọ̀ngàn ó change mi totally in anything àwọn ló jẹ́ kí n di nǹkan tí mo dì ní èní. ṣẹ́rí ilé iṣẹ́ yẹn ó lá pé wọn ò ṣe business pẹ̀lú àwọn olórin mọ́ bọ̀tọ́pọ̀ yìí ṣe fíìmù ní bẹ́ẹ̀ ni. àwọn onímọ̀ náà ròyìn dára ní. tó bá yí pè mí ní ọ̀la bá ṣe ń sọ̀rọ̀ tó bá pè mí sínsìn máa jẹ́ wọn lẹ́mìí 1000. kí náà ṣe ọ́n bù yín mọ́tò làbọ̀ bù yín lé. no it's not about car it's not about moto. ó yá. ṣé mo pé nǹkan kan máa ń wà nígbà mi ṣé nígbà tí mo lọ sign pẹ̀lú wọn àjọjọ dúnàdúrà wọ́n ti fún mi lówó iṣẹ́ mi wọ́n ti gbówó iṣẹ́ mi so ìgbà tí a máa bẹ̀rẹ̀ iṣẹ́ tá a ṣe gbogbo nǹkan tá a máa ṣe tán tí iṣẹ́ jáde tó bẹ̀rẹ̀ sí ń tà ṣé mo pé iléeṣẹ́ yẹn fúnra rẹ̀ nǹkan tá a jọ sọ tí ó sì nínú àdéhùn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣe fún mi. kẹ́yìn ò sì tiẹ̀ lérò ẹ̀. èmi bàbá mi kò tiẹ̀ sí nínú ọkàn mi rárá
kò sínú ọkàn mi iléeṣẹ́ yẹn ló change gbogbo lifestyle mi gbogbo nǹkan tí mo dà ní ìnáwó ló change ẹ̀. bó ṣe bẹ̀rẹ̀ kó ṣe rẹ́kọ̀dù sí tàbí ẹ ti ṣe káàkiri tẹ́lẹ̀. rẹ́kọ̀dù ẹlẹ́nkẹrin ni mo ṣe fún wọn ìyẹn ni one time ẹlẹ́nkẹrin nìyẹn mo ti ṣe alákọ̀ọ́kọ́ ìyẹn ni celebration. ó lẹ́gbọ́n rápù ń bẹ̀. mo ti ṣe celebration mo ti ṣe the child mo ti ṣe good news lẹ́lẹ́nkejì celebration alákọ̀ọ́kọ́ record mi good news lẹ́lẹ́nkẹta so ẹlẹ́nkẹrin òun ni one time mi. ta ló fún yín ní àkọlé yẹn one time ṣé yìí ni àbí corporate pictures àbáwọn délé ògùn dípẹ́. ẹ mọ̀ kọ́ tó fọ́ ni ṣé èmi gangan ni mo mú àkọlé yẹn wá kí ló dé máa àkọlé yẹn wá ṣé mo pé a ti parí record fún record yẹn lórúkọ gangan tẹ́ bá lọ gbórin yẹn gangan kò ní nǹkan tó jẹ́ nǹkan tó orúkọ tá a sọ yẹn kò sí ń bẹ̀ ṣẹ́rí àti ṣe tán ṣẹ́rí ìkọ́kọ́ ṣẹlẹ̀ ṣẹ́rí wọn dá kí èèyàn bá iléeṣẹ́ gidi ṣiṣẹ́ nígbà tí mo ti gbowó iṣẹ́ lọ́wọ́ wọn mo ti gbowó tèmi ìgbà yẹn mo lọ fúnyàn lóyún tí mo fi fẹ́ bí bọ́sẹ̀ yìí so mi ti náwó jẹ owó yẹn gan mi pín fún gbogbo èèyàn ládùúgbò mi ni ọlọ́run owó tí mo gbà lọ́wọ́ wọn. fourth record number 4. ibẹ̀ ni mo ti ìwọ̀n lówó tí mo kọ́kọ́ gbà pọ̀ máa kó owó rẹ́kọ̀dù fún mi ìwọ̀n lówó tí mo kọ́kọ́ gbà mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń pín fáwọn èèyàn. ẹ fi ṣe sàrà. mo fi ṣe sàrà bọ̀ kí ló wá fàyọ ṣe nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ mọ̀ torí pé iléeṣẹ́ yẹn jẹ́ iléeṣẹ́ gidi studio tá a kọ́kọ́ lọ sí Èkó remix a ṣe iṣẹ́ yẹn bí ẹ̀mejì níbẹ̀ a ṣe rìhásà wọ́n máa náwó fún wa gbogbo rìhásà tá a máa ń lọ máa fún mi lówó ó yàtọ̀ sáwọn tí mo ti kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù fún lára kọ́kọ́ páípù làwọn yẹn bá dé so àmàmà làwọn yẹn yàwèrè gan àwọn yẹn jù wá lọ so àwọn yẹn náà ṣe mọ́ pé gbà mẹ́yìn ẹni táwa rò pé bóyá ó kárì kò kárì òun náà struggle ni kò sólówó ní ayé bàbá mi o Dangote ń bẹ o. Dangote kẹ fortunate gbogbo wa pátápátá fortunate ni ta ló gbé wá látọ̀run ayé láti dé bá fortunate ni gbogbo àtàǹgbáyé kò sówó láyé kò sówó láyé bàbá mi ọlọ́run kò ṣàánú wa ni tó lówó bá wà kò yẹ káwọn tó bá láwọn lówó kó tún máa láwọn tún struggle mọ́. ẹ kó mọ sun ni. ẹ náà ṣé wàá rí wọn yẹn sọ lọ complain yẹn nígbà tá a lọ ṣe gbogbo ẹ̀tàn àti kọ́kọ́ ṣe rìhásà yẹn àti ṣe rìhásà àti parí rẹ́kọ̀dì yẹn ọba tún ní kò pé àwọn ní pé mo ṣe dáadáa a tún padà lọ sí studio. kò sí bí inú. ṣùgbọ́n fún mi lówó nǹkan tó mú táìtù yẹn wá mo yẹ sọ fún yẹn mọ̀ pé torí pé èmi wọ́n fún mi lówó wọ́n tún ní ká padà lọ kò sí pé bóyá mo ń yọ kọ́bọ̀. ó lè wà nílẹ̀ bíbà orin wà lára. gbogbo nǹkan ta kọ́lẹ̀ náà látún lọ ń tún kọ́ tá ti ṣe rìhásà ẹ̀. yẹ a tún padà sí studio tí mo sọ pé kó remix yẹn a tún ṣe lẹ́lẹ́kejì ṣáàmà mi tún ní kò fáwọn ní nǹkan táwọn fẹ́. copy videos. ọlọ́run bá ń gbọ́ wọ́n ní kò fáwọn ní sound táwọn fẹ́ èmi rò lọ́kàn mi pé mo pé wow pẹ̀lú àdúró tẹ náà kò fún yín nǹkan tẹ́ fẹ́ kẹ̀. gbẹ́nà bó ṣe ní ká lọ sí good mind nìyẹn. ṣé wàá rí good mind yẹn la wá wà mo ti kọ́kọ́ ṣe ẹ mọ̀ pé torí nǹkan tí mo dẹ̀ ti mọ̀ dáadáa so tá a bá ti bọ́ sínú studio tá a máa wà yẹn so gbogbo wa ló ti yé so a ti sáré mu a ti ṣe tán so a tún ti ṣẹlẹ̀ méjì nínú gold mind yẹn a tún ti record track 1 track 2 side 1 side 2 a ti ṣẹlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣẹlẹ̀ dá níbì kan lókè tá a máa ti ń ṣe fàájì lókè gold mind yẹn so mo á bọ́ bẹ̀ mi lọ ṣe fàájì so ní aláyé mi kan ṣẹ́rí alájì èèyàn kan àtẹ́ pé nínú àwọn producer mi tẹ́ pé mo ní ìlú láti máa kí n máa gbé fún mo fẹ́ fi chance kó fi gbé fún nítorí Bọ́lájí Bello. Ọmọ ọlọ́rà mo lé ọmọ ojúgbé lójú ọmọ ọkọ tètè gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ́ra. ṣẹ́rí aláyé yẹn wọ́n wà náà producer tó jẹ́ pé ọmọ mi á ń dùn gan. First album mi second one third one tó fi dóde lẹ́ẹ̀kẹrin àwọn ló ń dùn gbogbo ẹ̀. ṣé wàá dára tí ń ṣe lọ wọn á lọ sókè yẹn lọ ṣe fàájì bá ṣe ń padà bọ́ sálẹ̀ aláyé mi kan wà tó pé manager Paso ni wọn but àwọn náà máa ń produce fún àwẹ̀lẹ́rẹ́ wọn pọ̀ ní Tao Balenga. Àwọn náà níṣẹ́ nínú studio yẹn àwọn àti Ṣọlá Ṣọlẹ́bọ̀ bọ́ọ̀ rí mi báyìí pẹ̀lú Remi ó ti try but tún mẹ́yọ kan sí. látòkè délé ká tún ṣe ẹyọ kan sí. mo kọ̀ pé sọ́nà yín sí mi ni. ẹ pa mí ni. ṣe fẹ́ pa mí ni. ṣe ni mo yín bọ̀ lọ́kọ̀ ni. eléyìí lẹ máa lò èyí tá a ṣe tán yìí one time ní kẹ́ lò lẹ́sẹ̀kẹsẹ̀ mo kọ̀ bọ́ta ni. wow. níbi tí àwọn ṣe mú jáde ni báwọn ṣe lọ mórúkọ yẹn nìyẹn èmi kò sọlẹ̀ èmi dẹ̀ lọ ẹ̀wọ̀n pé kéèyàn kọ́ bínú pé ṣé màláìkà ló sọ̀rọ̀ èmi kò sọlẹ̀
ọlọ́nkọ wò àwọn tí wọ́n dẹ̀ wò pé eré àpẹẹrẹ orúkọ tá a máa sọ nìyẹn one time. àwọn nǹkan tó wá ń dún tó dùn mọ́ mi nú jù ṣé nígbà tí mo kọ́ ṣe first album mo wọ́n tó máa ya fídíò fún mi because fídíò ló ń ẹ̀pù àwọn eléré gbà yẹn so ìyẹn nìkan tó ń ṣe mí gbọ́ngbà tí corporate sọ fún mi pé àwọn máa ya fídíò fún iṣẹ́ tí mo bá ṣe yẹn so ìyẹn gangan ló mú mi ṣe kí ni tí gbogbo ara bọ̀ wà ní gbogbo ọkàn mi pé tẹ́ bá lọ wo fídíò yẹn gan ẹ rí i pé mo jó bí ẹni pé ó ti pọ̀ jù. àwọn èèyàn mọ anxiety. ó ní wọlé bó lẹ bẹ̀rẹ̀ gan lórin bó lẹ kíkọ́. ó rí mi kó bọ́tẹ́ ẹ̀ náwó ẹ má jẹ́ kọ́ fún ẹ̀ náwó tẹ́ bá náwó ni màá kọrin fún yín. àwọn ẹgbẹ́ gbọ́ máa ń láti kọ́ kọ́lọ́ra àwọn ayò jẹ́nsì ẹ̀ kọ́ fún ọlọ́fẹ́ ṣẹ́dá àwọn jẹ́nsì yẹn wọ́n tún ti try láti fẹ́ remix ẹ̀ fún wọn. bó lẹ remix yẹn bó lẹ fẹ́ ṣe wọ́n ti ẹ̀ mọ́ ó máa jáde very soon because mo lábò mi náà tán bọ́ọ̀lù náà very soon. ẹ̀ náà mo ń ṣàbò mi lọ́wọ́ mo tẹ̀ ti parí ẹ̀gbọ́n kakọ̀ tún kagbe síta ló kù. bó ti ṣe iṣẹ́ àlùbáríkà ni. ṣe rí ó dáa kéèyàn máa ẹ mọ̀ pé mo tún ṣàdúrà mo tún fi àsìkò yìí ṣàdúrà fún iléeṣẹ́ corporate. Ọlọ́run bá ń gbọ́ because they change everything in me. tó ẹ̀yin tí wàá káàkiri àgbáńlá tí ẹ bá wọlé ètò Ìmọ̀mọ̀ Dáadáa á rí i pé àwa ò wá láti bá tẹnikẹ́ni jẹ́ o bẹ́ẹ̀ ni àwa láti falẹ̀ṣẹ́ kí iléeṣẹ́ kan lulẹ̀ tí a bá ṣe dá ẹ̀já kítọ̀ tó bá sì kúrẹ́ káàtó ní ìbá sọ lórí ètò kó lè bá dáa kó lè bá ṣùgbọ́n àwọn fi ọlọ́pàá mú ni àwọn ọlọ́pàá fàyà káàkiri kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o ẹ mọ̀jà ṣe bẹ́ẹ̀ àníbà lórúkọ jẹ́ àsìníbà tí bí èèyàn kan bá wá sórí ètò tó bá nínú tó bá rújú tó bá sọ ìwọ tó bá nìkan tó fẹ́ fi tiẹ̀ náà wá sọ kájọ ìyọ̀nà náà kó lè bá ṣe kíni kó lè bá dáa. mo fẹ́ lé nǹkan mẹ́ta sí ẹ wàá mú kan ń bẹ̀ àwọn àjọ ìyọ̀nà náà dáadáa ṣe ń lé wa. mo fẹ́ kẹ́ sọ nípa bóyá ìlú lẹ fẹ́ sọ nípa ìlú káàkiri ilẹ̀ Yorùbá àbí iṣẹ́ ìṣẹ̀ǹbáyé káàkiri ilẹ̀ Yorùbá àbí oúnjẹ jíjẹ káàkiri ilẹ̀ Yorùbá ìwọ lẹ fẹ́ nu mẹ́ta ẹ mú kan. ok question ni. question ni ẹ mú kan bẹ́ẹ̀ ẹ máa mú kan èmi á béèrè question. nípa ẹ̀. ṣé ìlú ni ṣé oúnjẹ ìṣẹ̀ǹbáyé ni ṣé iṣẹ́ ìṣẹ̀ǹbáyé ni ìwọ lẹ fẹ́. ok mi ì lè mú kankan náà. kí ló ṣẹlẹ̀ bàbá. mi ì plan ẹ̀ tẹ́lẹ̀. èmi ti ń béèrè báyìí. ẹ̀yin wí tó bá jẹ́ nǹkan tí mo lè mọ̀ pa. ẹ mú lù. ṣé ni. ṣé ẹ lè sọ́n pa lù. ṣé ìlú tó jẹ́ Iléṣà Ìbàdàn Sàárẹ̀ ẹ jẹ́ múlù. ìlú àbí ẹ múlù àbí. ó yẹ wá dárúkọ ìlú mẹ́rin tó wà lábẹ́ Iléṣà. lábẹ́ bò. Iléṣà Ìjẹ̀ṣà rèé o. dáàdì mi ló máa mọ̀ pa yẹn àwọn dẹ̀ ti kú. gbọ́dọ̀ yín gbé náà gbọ́dọ̀ ọmọ Èkó. ó yẹ dárúkọ ìlú mẹ́wàá tó wà ní abẹ́ àkóso ọba wa Akíolú olówó Èkó baba Fuadi ìlú mẹ́wàá tó wà lábẹ́ àkóso olówó Èkó baba Fuadi. ṣùgbọ́n mi Èkó ní ó yá. èmi ń ṣolóyè bẹ́ẹ̀ mo fẹ́ ní time fún gbogbo nǹkan báyìí. bàbá èmi tí mo kọ Fuji. bàbá you talking about street you talk ẹ mọ̀ pé bí táyì gbé mi lọ yẹn ibi tó jìnnà ni ta ló ní time gbogbo nǹkan báyìí. gàdẹ mẹ. I got no time for that shit now olóyè lẹ máa lọ bá fún èmi tí wọ́n lónìí lágbára o. now I got no time for that máa sọ gbogbo yẹn kẹ̀kẹ́ lókè mi pẹ̀lú gbogbo àwọn nǹkan báyìí ó jìnnà gan máa gbogbo nǹkan. ṣé ẹgbẹ́ bute mẹ́ta rí ni. àwọn ibi tí máa ti lọ ń kọrin bóyá ibi tí bá ti lọ ẹ bá sọ ní kékeré ṣe báyìí pé àwọn ibi tí máa ti lọ ń ṣe ṣó láti gbowó rí ibi tí mo ti lọ ń gbowó ni máa ń mọ̀. ẹni tí mo gbá lè ní jù mí lọ dákun ẹni yìí jù mí lọ ẹni ibi tí ẹ ti lọ gbowó lẹ́yìn mọ̀. ìlú rẹ ti gbowó tó pọ̀ jù ibo lẹ sì ti gba kọ́bọ̀ tẹ́gbẹ́ kí la wá ṣe bí kẹ̀. bro you are not talking ẹ ṣe ń sọ̀rọ̀ ni ṣe ibi tí mo máa ń gbowó jù Island ibi tí mẹ́ta mi gangan ká máa sọ̀rọ̀ bíi ìyànà pàjá rí pé ní ọ̀ndẹ̀ Èkó ló ṣì wà. sọ́nsọ́n ó bẹ̀rẹ̀ náà. bádìí àti wọn kọ́. ìjọba bádìí gbà wọ́n pa. wọ́n sanwó bẹ̀rẹ̀ náà. ẹ mọ̀ pé mouth rubber lèmi. kí ló tún jẹ́ bẹ́ẹ̀. I'm a mouth rubber. I rub people with mouth. ẹ gbà mí o. I'm a mouth rubber. ẹni tó bá ti ń kọrin is a mouth rubber. rọ́bà o lè mọ̀ ní jẹ́ náà bá. mouth rubber ó lè fi rọ́ọ̀bù èèyàn. àwọn kan lo ìbọn àwọn ìjọba wa báyìí rọ́bà làwọn. ṣùgbọ́n èyí lè kọrin. we are mouth rubber we rub people with the mouth we tẹnu ta ní la fi ń rọ́bà àwọn èèyàn. tí máa mú yín sí ibà ìjókòó sí ẹ ti gba time gan because gbogbo wọn tí mo ṣe rí ẹkẹ máa náwó fún mi ni. ó yẹ kí ẹ kì í ní gbọ́ náà ẹ kọ̀ kí ẹ gbowó jáde tí má ti rówó lọ́wọ́ yín máa kì í. ẹ yára bá it's all about the money. ṣẹ́rí mo ìwà street ni mi ṣẹ́rí street àti kọ́ kankan wọ́n máa sọ máa pé that shall not gawk. That's what they call 11 commandments. Má gawk ẹ. Yeah, when you gawk it you won't get there.
wow. Anybody tó bá ti gọ̀ ó gọ̀ gbé ni. nígà ni mo gbé wábí lónìí. Yeah, gangster. Ìta tí ń bàbà láti ìgbà díẹ̀ sẹ́yìn wá kó lè bá dá kó lè bá dùn náà ni òun sì lérò pé gbogbo náà ni à ń gbádùn gbajúgbajà olórin Fuji wa Remi street gangster. Yeah. Remi Aluko igwe bàbá Abọ́sẹ̀dé tó torí Abọ́sẹ̀dé tí wọ́n rìn lọ́nà tó tọ́ tó yẹ tọ́lọ́mọ̀ pé àwọn náà ti ṣe obìnrin lẹ̀ tàbá ti ṣe obìnrin lẹ̀ tàbá ti ń ṣe ọmọ lẹ̀ ká ṣe òní nítorí ọ̀la ni o òun náà fẹ́ sáré mú gbà náà lọ́hùn òun náà padà ṣe nírọ̀rùn yìí o Remi Aluko lọ́tún Remi Aluko lọ́sì kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Bàbá tí a bá ní kí awo kí nìyàrá a rí pé èmi rí inú ìròyìn kan ni o wọ́n ní àkọ́kọ́ travel yín ẹ̀yìn àti Thai currency wọ́n náà lé yín padà rí visa gbàdà bí kí ló dàbí ẹ̀sán plane kí ló ṣẹlẹ̀. Báyìí sùúfù my nigga lè dárúkọ yẹn. Kí ló ṣẹlẹ̀ my brother. Kí ló ṣẹlẹ̀. my nigga ṣẹ́rí ó dáa kíyàn máa nífẹ̀ẹ́ ṣẹ́rí ìfẹ́ ló so wá pọ̀ tó fi jọ kó wa pọ̀ ọba kó wa lọ iléeṣẹ́ corporate picture ọba kó wa lọ sí Dublin ṣẹ́rí ọ̀gá wa kan wà wọ́n pọ̀ wọn ní street journal. Wálé Aríṣekọ́lá wọlé. àwọn lọ́ọ́ di Dublin mu so àwọn àti corporate picture wọn partner láti fẹ́ gbé àwa olórin yẹn mẹ́ta ni wa Alhaji Musili Ìṣọ̀lá Alhaji Taye Currency èmi gangster ikú Remi Aluko so gbàtà lọ àwọn Alhaji Musili Ìṣọ̀lá lọ kọ́kọ́ ṣáájú wa lọ because kàtórí ìgbà yẹn la kọ́kọ́ fẹ́ gba àti gba visa Dublin kàtólè la fẹ́ fò flight tàbá máa fò a máa gba wọ́n pè kíní yẹn ní bíi visa wọn náà ó wá jẹ́ òyìnbó ló ń pè ń gbà yẹn náà bíi èèyàn máa gba bíi pé kó tó wọ ìlú yìí kó máa ní visa wọn wọ́n lè jẹ́ kó gba flight wọn láì ṣe kó gba visa ìlú yẹn so yẹn là ń dúró dè táwọn tó kọ́kọ́ rí gbà fún tó fi lọ. tó ti lọ tí wọn. so àwa táwa jọ ń lọ àwa jẹ́ mẹ́rin èmi Ba Yusuf àti chairman wa kan àlàyé wọn pè wọ́n ní Òtúkókó àjọlọ pẹ̀lú elégbè bọ̀dá Musili Ìṣọ̀lá so kílẹ̀ láwọ̀ Alitalia so bàtà dé Milan ẹ̀yẹ̀ tí kò Nàìjíríà a ti gbéra adé Milan so báyìí dé Milan due to pé first experience tàmá kọ́ travel nìyẹn láyé ọdún wo sáà we're talking about 2005 ṣe díẹ̀ náà fa 2005 so first experience wa nípa máa travel nìyẹn fún èmi àti Taye Currency tó jẹ́ Ba Yusuf so ẹjọ́ la wá ń rò because báyìí dé Milan àyè máa kọ́kọ́ dúró kí ó tó time tàmá lọ board so ṣé wá rí nínú body pass tó fún wa wọ́n kọ sílẹ̀ pé gate 32B bọ̀gbà táwa ń lọ a rí gate 32 ẹ wá bí káàkiri ṣe mọ́ kí 32 yẹn ló wà ní mindset tiwa àtẹ̀lé bí tọkọ sí ní tọkọ ẹ̀yìn sẹ́gbẹ̀ẹ́ yẹn ṣe rí 32 yẹn ká ní gate yẹn la jókòó sí opposite ẹ̀ ní bí wà so 32 yẹn nìkan lè ní àtàwátàwá yẹn la jókòó sí lẹ́rẹ̀pẹ̀tẹ̀ sí which means Dublin náà ni ibẹ̀ yẹn náà fẹ́ gbé but another flight kò ṣe flight tí ó fẹ́ gbé àwa abájókòó abábẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ tí àṣẹ flight wa ẹ̀yìn la kọ sí ẹ̀kẹ́ sí flight so gbàtà máa fi débi iwájú ẹ̀yìn ẹ̀mẹ́rin your flight has come this is not your blah 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 àwọn pé wow àti síbẹ̀ yẹn a wà nínú airport ẹ̀ fódìí di ọjọ́ 5 kí ló ṣẹlẹ̀ la fi sùn bẹ̀ tá máa lọ bá wọn ní information box pé a lè padà sí Nàìjíríà o ẹ wá gbé wa o ẹ máa gbé wa dé Dublin o so God so good wọ́n bá rí ó jẹ́ time summer ngbà yẹn so the flight is so busy so wọ́n ṣàrí ya standing fún wa fi wá standing so standing yẹn la ṣàfi gbé dé Dublin gbà tá máa dé Dublin ó gbówó ta ní ta fi ṣe pt tí àmọ́ wọn yẹn tí mo dárúkọ yẹn nìkan lọ́kọ́ gidi dání no tí Òtúkókó àwọn lọ́kọ́ gidi dání èmi ẹ̀gbọ́n tèmi mú dání mi ti wẹ́jẹ́ Alhaji Ba Yusuf
èyí tó náà kó dání ó ti ìfẹ́ mẹ́ so a ní PTE lọ́wọ́ aláyé wáyé nìkan lọ ní PTE lọ́wọ́ so báyẹn máa dẹ́nu ọ̀nà báyẹn kọ́ sọ pé bọ̀bọ̀ ìyẹn kọ́ bẹ̀rẹ̀ sí ń mú pọ̀ fún wa ní gbogbo òyìnbó tó ń sọ ìgbà yẹn kẹrẹ̀ rí tí má ní mo gbọ́ òyìnbó wọn irọ́ mo pa o mi gbọ́ shit gbàgàm ni kí ló kọ́ mi pẹ̀lú òyìnbó à ń kọ Fuji ẹ̀ ń sọ òyìnbó tó ń fún òyìnbó kọ Fuji ìsìnlẹ̀ ìṣẹ̀fẹ̀ máa try ẹ̀ because máa ṣe pidgin Fuji ó ń bọ̀ very soon àbáyé jò á sì gbọ́ very soon ó máa jáde because Fuji ti lọ fà ju level tango yẹn lọ so ká má fọ̀rọ̀ gùn kò mẹ́kọ́ ni pé PTA tako dání ẹ̀ kò lè kó àmẹ́rin ní orin wọlé o pé ká ṣe kí ni ká padà síbi ta ti ń. ẹ̀mí abá padà sílé ṣé mo pé báyìí padà sílé báyìí so ṣé mo pé àwọn ọmọ olókè làwọn his own thought is totally different. kí ni tọ́ọ̀tù wọn sà. àwọn tí ń rò pé iṣẹ́ ayé lélẹ́yìí. iṣẹ́ ayé lélẹ́yìí. bọ́ èmi ọmọ street ńkọ́. kí ló kẹ́mi pẹ̀lú iṣẹ́ ayé shit happens. ó ti ṣẹlẹ̀ ní ẹ. ẹ náà kí ni solution. ní kókó báyìí. gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí mi mi ò ń rò nǹkan tó bá ṣẹlẹ̀ mọ́ it has happened what's the next solution ní tèmi. bẹ́ẹ̀ni ṣe máa ń ronú because bẹ́ẹ̀ni ṣe. ẹ wọ bàálù o ṣùgbọ́n ẹ wọnú Dublin báyìí. àwọnú ẹ̀ wọ́n dá padà so àpadà sílé chairman wa yẹn ọ̀tún kókó ibẹ̀ là ń ṣe kíni ibẹ̀ là ń relax èmi ọ̀tẹ̀ mẹ́rin tó ń jẹ́ bẹ́ẹ̀ gan ẹ má jẹ́ parọ́ fún yín. nígbà yẹn. but báyìí sùn fún mọ àlàyé yẹn dáadáa. àṣé gan ti kí ẹni tá à ń sọ ibi ti kí wọ́n nínú one time nínú album rẹ one time yẹn tẹ́mi mọ́ pẹ́ ẹni tí mo kì nìyẹn. because mi ní time tó yẹn so ilé wọn láwa lọ dé sí báyìí sùn ṣáà ń ṣe bákan pé báwo la ṣe wọ́n ti mọ̀ pé àwọn fẹ́ kúrò ń bàdàn èmi ìgbà yẹn wá kọ́ you have already go I mean shit happens kílẹ̀ ìwọ ò lè mọ kọ́kọ́ jáde bẹ́ẹ̀ ṣe ń ṣe ní Èkó ó yàtọ̀ báyìí ní Ìbàdàn báyìí ṣe wẹ́nà is your pop it's not my pop tèmi ti lọ́n fèsì yẹn so tí yín ni so bí ṣàkóní pé àwọn ṣàwọn pẹ̀lú níbi lè pé àtúnjọ gbéra àwọn méjèèjì tó tà sọ complete picture àti street journal wọ́n tún ṣe another visa fún wa again kẹtù padà èmi bá Yusuf àti onílù mi ló wá jẹ́ lápọ̀jí àmẹ́ta lájọ́ lọ wọ́n tún dá wa padà lẹ́ẹ̀kejì ní pé orí yín ó pè ẹ̀ ń ṣe ọmọ bíi say for this time. àsìkò yẹn ò tí ì tó náà ń sọ nígbà yẹn o básìkò bá sì tí ì tó kò sí kan tí èèyàn fẹ́ ṣe ń gbà wá ní àsìkò àpàdà tó. bọ́dún ṣe dá wa padà nìyẹn so ọ̀tọ́lá pẹ́ẹ́n tó ṣe visa yẹn fún wa àwọn náà strong nílùú yẹn wọ́n tún ní ká gbéra lẹ́yìn ìjọ́ kejì lẹ́yọ kọ̀ọ̀kan so ìgbà tá a fẹ́ gbéra yẹn bá Yusuf lọ́wọ́ kọlọ̀ wọ́n wọlé èmi gbéra lẹ́yìn kejì èmi náà wọlé so àwa gba Dublin mu àwa lọ gba Cork bẹ́ẹ̀ ni pé ká fẹ́ gba Èkó wọlé tẹ́lẹ̀ ká máa gbé kó gba Abuja so báyìí ṣe ni so àwa wọlé àdèdúpẹ́ fọlọ́ lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta báyìí náà ṣe àwọn nǹkan tó ṣẹlẹ̀ ṣe nígbà tá a ti kọ́kọ́ lọ lákọ̀ọ́kọ́ yẹn tó ti deport wa padà èmi ní lọ́ọ̀kì kan. àṣọ deport yìí ni. wọ́n deport wa ni àwọn tá a wọlé kí ló wà ló ṣe fún wa wọ́n deport wa ni àwọn ike ló ṣẹlẹ̀ káwọn máa parọ́ ni ìwé ni wìrì. we are deported. ká sọ tó tọ́ pọ́nyánpọ́nyán. we are deported. ẹ̀yà àti currency. àti. currency wa ní iṣẹ́ ayé ni ṣùgbọ́n ìwé street ni ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àtàwọn náà láti wá wọlé so bọ̀ kí mo fẹ́ fàyọ́ náà rọ yẹn pé iṣẹ́ nígbà míì a máa ń stress ara wa by not because ìgbà míì bẹ́ẹ̀ni ṣe lè handle ẹ̀kọ́ lẹ́lẹ́mí ṣe lè handle ẹ̀ so kò ní láti máa get it twisted pẹ̀lú bó ṣe ṣẹlẹ̀ lára wọn so báwọn ṣe ronú gbà yẹn ṣe nígbà táwọn kọ́ lọ gbà yẹn tá máa padà dé nǹkan tí mo lò àwọn bíi iléeṣẹ́ tó fẹ́ gbé mi lọ lẹ́lẹ́kejì wọ́n wá ní káwọn lọ tún ìrìn àjò mi káwọn lọ bá mi tún ṣe dáadáa ẹlẹ́ lọ ẹlẹ́ dé àwọn lọ́wọ́ bá mi tún ìrìn àjò mi lọ́ bá mi tún ṣe mo kọ́kọ́ lọ Germany mo káwọn èèyàn bíi 17 lọ so wọ́n á padà di ní corporate wa sọ ní a tún máa padà lọ sí Dublin yẹn o ẹ wá lọ ní ọlọ́kọ̀ọ̀kan àkọ́kọ́ tún jọ lọ àmẹ́ta lọ tún dá wa padà again láìṣẹ́ wa lọ ní ẹyọ kọ̀ọ̀kan lẹ́yìn tẹ́lẹ̀ ẹyọ kọ̀ọ̀kan yẹn ó kẹ́ tí wọ́n lọ sí Germany náà kó tó di pé èyí ti lọ Germany ok ó ti wá yé báyìí so gbà tí wọ́n á dé láti Germany lọ́tún wá ní a máa padà lọ sí Dublin yẹn o ló wá jẹ́ èmi àti Bá Yusuf again àti onílù mi Ìlàkọjí.
bàbá nígbà kan a rí fídíò kan lọ́dún tó kọjá bàbá lábúlé èèyàn yín dáadáa òun ló ṣe fídíò yẹn ọpẹ́ o Remi Aluko ti ríran o ó ti clear báyìí kò sí bẹ́ẹ̀ wo èyí náà wo ó ti ń dárí o èyí oníṣọkúsọ ayé kí ló ṣẹlẹ̀ ńgbà yẹn kí sì ni ọ̀rọ̀ ojú bó ọ̀rọ̀ ojú ṣe wáyé. bàbá mi gbogbo aláìsàn tó ń dààmú àjàre ẹ má dàgbù wa lóhùn èèyàn kan wà láyé kò ní nǹkan tó ń gbé kiri irọ́ ló ń pa sickness tèmi ni and we call it glaucoma so glaucoma patient ni mi tí mo manage ara mi ṣe wá rí bí mo ṣe jẹ́ glaucoma patient ẹlòmíì ò mọ̀ ní ìyàtọ̀ sẹ́ni tí ò ríran but èèyàn ò lè mọ̀ jẹ́ mi torí mo jẹ́ kó wé mi dáhùn. dúpẹ́. because ṣe nígbà míì challenges máa ń sọ mo ti sọ síwájú pé challenges ó máa tún jẹ́ kó tún mọ̀ pé ò tí débi tó ń lọ ni. bẹ́ẹ̀ni. because challenges ló ń help wa láti lè mọ̀ pé eré ṣì wà lẹ́sẹ̀ ẹ̀. sa. so then mo ò ríran báyìí náà but a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo mọ̀ láti lè take care ara mi bí ẹni tó ń ṣe kí ni bí ẹni tó ń rìnrìn dáadáa ní gbọ́dọ̀ fira mi sí level pé kò ríran mọ́ lóòótọ́ ṣé bí fẹ́ máa banú ara mi jẹ́ ni. ó gbọ́dọ̀ múnú ara ẹ dùn because wọ́n ló níra ẹ̀ bí mo yẹn sọ lẹ́yìn kankan mo ní èmi kò ń ṣe ẹnì kankan èmi mo bó ṣe ń ṣe mí ni mo bó ṣe ń ta mí so babalábúlé ńgbà yẹn náà wọ́n ṣe fún pé ìfẹ́ tó ní sí mi káwọn èèyàn lè tún yẹnu bóyá pé kò ríran kúrò bẹ́ẹ̀ but mo fẹ́ fásitì pé dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń jẹ́ fans mi tó jẹ́ àwọn olólùfẹ́ mi because wọn ò fi gbà kankan fi mí lẹ̀ ṣé mo sọ pé téèyàn bá ní good people around èèyàn inú á dùn mo kọ́kọ́ ń dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo tó kọ́kọ́ ń tẹ̀lé mi lẹ́yìn tájú tó jẹ́ crew mi because they stood by me like blood wọ́n dúró tì mí gan-an gbogbo wàhálà ọ̀rọ̀ yẹn náà dúró dáadáa. bàbá mi ìyàwó mi gan-an kò fi mí lẹ̀. ìyá bọ́sẹ̀ àbí. bàbá mi mo ní ìyàwó mi máa pe ní Noimo lórúkọ ẹ má jẹ́ ń lọ jìnnà. She stood by me. Alhamdulillah. ṣé mo pé nígbà míì èèyàn máa ń dín lock. obìnrin mo ní lock ni o profession mi kọ́ o anybody that is doing successful thing in life is not about your profession. Ọlọ́run ṣàánú ẹ̀ ni. Ọlọ́run kọ́ wò pé òun fẹ́ ṣe àpèjúwe kan fún ẹ̀dá ni so perfection kò sí lọ́wọ́ ẹni kankan luck ni gbogbo one purchase so àwọn tó wà around mi Ọlọ́run bàbá mi wà pẹ̀lú gbogbo wọn Ọlọ́run bàbá mi wà pẹ̀lú wọn because wọn fi mí lẹ̀ ká lọ fi mí lẹ̀ ni bàbá mi nǹkan tá à ń sọ mí níwádìí yo ó lè jẹ́ pé mama kéénú lé ni ṣùgbọ́n wọ́n dúró wọn ò jẹ́ kí n dàbí ẹni tí nǹkan ṣe. tá bá wo àwọn onífújì dáadáa ọlọ́pọ̀ ìyàwó ni wọ́n o nǹkan tó bá sì lè mú ti ẹ dárúkọ pé lágbájá báyìí a jẹ́ pé ṣé wọ́n pọ̀ àbẹ́yọ̀ kan náà ni. wọ́n pọ̀ o. bàbá tí a bá òkè ní yàrá lóòótọ́ a máa pé kò sẹ́ni tí kò ní ohun tí ó ń bá aràn lábẹ́ aṣọ glaucoma lẹ́yìn pé ṣùgbọ́n fáwọn èèyàn wọ́n ná blackberry ní àwọn ọmọ kìnnìkan ní lódì wàhálà wọn gbé lọ sí Kùjẹ́ l'Ábùjá ní gbogbo ẹ di lódì gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ bó lọ̀rọ̀ à ń bọ̀ wá sórí ọ̀rọ̀ ìyàwó bó lọ̀rọ̀ ilé ṣe jẹ́. ẹ má dá wọn lóhùn ṣe rí bí kọta ti sọ láti bẹ̀rẹ̀ èèyàn lè wà kó má ní tiẹ̀ ṣe láwọn tó fẹ́ràn wa nílé ayé oríṣiríṣi àdá ló máa ń dá ẹ̀fẹ́ tó ní sí mi ń gbà yẹn lónìí tó yẹn fi ná mi ní fóònù but kò ń ṣọ̀rọ̀ yẹn o ṣòfò àtọ́jú yẹn o. wọ́n lọ yín ní blackberry lóòótọ́. no phone. Fóònù ká mọ́ dárúkọ blackberry. It's not blackberry people just talk èmi ni mo sọ di blackberry. ṣé mo gbọ́ kọ́ta bá fẹ́ kọ́ gbọ́ ló máa gbọ́ kọ́ta bá fẹ́ kọ́ gbọ́ nǹkan ló máa gbọ́ ẹ mọ̀ Samsung ní fóònù èmi mo sọ ní blackberry torí mo ṣe album kan nígbà tí mo dé mo pè ní blackberry. Yeah. Because èmi mi ní parọ́ fún yín I use what I see in the street nǹkan tí mo ti bá àwọn encounter mi òun lè mi máa fi ń kọrin òun ni gbogbo orin tí máa ń kọ because tẹ bá lọ listen sórí mi orin mi ní tẹ bá lọ wo tempo yẹn high because dance bẹ́ẹ̀ni dancehall ni bẹ́ẹ̀ni but tẹ bá lọ ń gbọ́ ọ̀rọ̀ tó wà àwọn ọ̀rọ̀ tó wà nù ẹ mọ̀ pé I'm passing a lot of messages out there fáwọn tájọ jẹ́ street tó tún jẹ́ àwọn tó tún jẹ́ ọkàn mi tó ẹ̀ṣẹ̀ bí
àwọn tó jẹ́ bí Gen Z tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ àwọn ayọ̀ àwọn tó jẹ́ kékeré Samueli àwọn oníjó àrà gbogbo wọn ni mo ń try láti sọ fún because ṣe nígbà míì tó bá ń listen ẹlòmíì ijó yẹn nìkan ló ń jó kò ń listen sí ọ̀rọ̀ tó wà ńbẹ̀ bọ̀ mo fẹ́ bẹ̀ gbogbo àwọn tó ń gbọ́ mi nísìn kó máa lọ padà máa lọ gbọ́ ọ̀rọ̀ nù orin tí mò ń kọ ẹni tó bá ń gbọ́ ló máa mọ̀ pé ọ̀tọ̀ ní ìṣẹ̀lẹ̀ tí ibi tẹ́ lọ ọ̀tọ̀ ní tí ojú ìyẹn má dá wọn lóhùn ìyẹn ọkọ̀ fi yẹn ẹ̀wọ̀n torí pé a ní crisis yẹn gbà yẹn I was arrest wọ́n mú a lọ sábìjà lóòótọ́ but guess what àwọn ọlọ́pàá ò ṣe kankan fún mi omi ìtọ́ àwọn tẹkíní kan sí lójú ni wọ́n fi àìwọ́ yẹ kó tiẹ̀ sú Nigeria police. Nigeria police is the best people fún wọn náà tó bá ní kọ́ọ̀sì láti bá wọn sọ̀rọ̀ ṣe é pé ńgbà mi àwọn táwọn street a máa ṣe játijàti a respect yẹn tó ẹ̀ka respect bàbá mi ẹ jẹ́ fún example kan a máa respect olè tó bá gbébọn dání bẹ́ẹ̀ ni o why ta ṣe máa respect ọlọ́pàá tó gbébọn náà dání. òdodo ọ̀rọ̀ a nítorí pé ó wọ uniform number one kọ́kọ́ wò pé ẹni tó wà nù ìwọ wà ní factory fitted AC òun drive bọ̀ èèyàn kan ṣe checking point nínú òun ó wá stop ẹ kọ́ sí demand bóyá máa bó nítọ̀hún sọ̀rọ̀ ẹ mọ̀ pàápàá gan tá à ń bọ̀ a máa ní gbéra gángba mi why do you stop me. bẹ́ẹ̀ni ṣé wọ́n ló fi sẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ ni iṣẹ́ ló ń ṣe náà ìjọba ló fi síbẹ̀ ìwọ gan tó bá bá sọ ẹ ọ̀gá mi officer this one is too much o I pity you òun gan máa mọ̀ pé inú àdùn òun bẹ́ẹ̀ni bó tiẹ̀ fẹ́ ṣe anything stupid pẹ̀lú ẹ but àwa náà gbà mí the way we bóyá ìwé mọ́tò mi pé lóòótọ́ mo ní driving license ọmọ kò sọ́gbọ́n ẹni they call them security farabalẹ̀ fún they were security ìgbà mi báwa náà ṣe máa ń bá wọn sọ̀rọ̀ ńgbà mi ló máa jẹ́ káwọn náà ṣe kí ni. yàrí. bàbá mi tẹ́mi náà bá jọ́ ọlọ́pàá tí mo lọ kó tó bá mi sọ̀rọ̀ náà máa da kóbókóbó ẹ lórí ni o. bó wá ní ọ̀rọ̀ tí àwọn tó dábàá wo àwọn onífújì ra ẹyẹ tó mú gbé nìyẹn wálẹ̀ kan sí àpọ̀ ìyàwó ni o bẹ́ẹ̀ni náà bá ń kọ fújì ní wọn lé rẹpẹtẹ o bó ní mélòó ṣé alága nàí mọ̀ nìkan náà ni àbí ọ̀tọ̀ ní abọ́sẹ̀ ọ̀tọ̀ ní alága nàí mọ̀. mo níyàwó mo láwọn tó bímọ fún mi tó pọ̀. àdúpẹ́ fọlọ́ ọlọ́fà àgbàlagbà ṣẹlẹ̀ tí ò kọrin gan irọ́ ló ń pa. tèmi náà ń pa wá báyìí. bàbá mi ẹ̀yin lẹ máa lè sọ tí. ayọ̀ náà tó náà ṣe bẹ̀rẹ̀ tiẹ̀ báyìí náà. àwọn ọlọ́mà lè sọ tí wọn tèmi lèmi ń sọ yìí àwọn tó bímọ fún mi pọ̀ but ẹni tí mò ń darúkọ ìnà ìmọ̀ yẹn alájà mi èmi mo mọ bó ṣe rí lára mi tí mo ṣe ń sọ ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ̀ ọlọ́run mi tọ́jú ẹ̀ àwọn tó kù náà ọlọ́run bá mi wà pẹ̀lú wọn ọlọ́run bá mi tọ́jú gbogbo wọn nǹkan kan ní ṣe gbogbo wọn kò ní ṣe mí náà kò ní ṣe gbogbo náà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń gbọ́ mi náà nǹkan kan ní ṣe yín fún mi bàbá mi pírẹsẹ́ńtà náà Alhaji Kazeem nǹkan kan ní ṣe yín o pẹ̀lú ògbó ọlọ́run àníyàn ò ní dàrú àwọn tèmi náà tí mo kó sílé rẹpẹtẹ àníwá ò ní dàrú o. bẹ́ẹ̀ ni bàbá mi a máa manage ara wa management gbogbo wa need. bẹ́ẹ̀ ni wàhálà láti lè ṣe wa lọ́dọ̀ ọ̀gá wa yányán arábìnrin Yọ̀sọ́lá ọmọ ẹgbà ọmọ Akíndẹ́jú oníkàfílẹ̀ tó bàbá o ẹ̀ka àbọ̀tẹ̀ bá wa síbí o. ilé ìbáàgì tí máa lọ gbé fún ìyàwó mi nù. ẹ̀wà gbé fàlájà lọ mọ́. yóò máa gbé lọ sọ́jú a máa gbé jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ilé iṣẹ́ tó fún mi ní kinní. ẹ fọ ní dúpẹ́ lọ wa ẹ fọ orin kẹfì dúpẹ́ fún wa orin ni oyin mọ́mọ́ lè tó ẹ̀yà ẹ̀bí àti fún yín nìkan wáyé. oyin mọ́mọ́ lè tó oyin mọ́mọ́ ní o oyin mọ́mọ́ oyin mọ́mọ́ ẹ bá foyin sí kó mọ̀ because oyin mọ́mọ́ sílẹ̀ rí ẹ òun lè tó tọ́dẹ̀ ń sọ o ìwọ ò má gbé kúrò ọmọ máa yí kúrò rárá o tó bá ti gbé kúrò ó máa rí ìjà mi ní èmi rẹ̀ mi ń sìn o. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ jókòó mo fẹ́ títí kí n máa lọ ní. àìrọ̀ ẹ̀yà sáìnà ọ̀sìn tó adúgbẹ̀gbẹ̀ ogun adúgbẹ̀gbẹ̀ ọ̀sà inú mi dùn ara mi yá dáadáa Remi Aluko rèé o àwò dáńpà longo dáńpà àwọn tó tún dárúkọ yẹn èyàn mi dáadáa ni ọmọ dáadáa ni èyàn mi dáadáa ọmọ yẹn ṣe dáadáa ṣé mo kọ́ àwọn èèyàn kan máa tọ́ máa bá wa ṣiṣẹ́ tẹ́ pé alágàbàgebè ni wọ́n dáńpà longo wà náà tẹ́ pé mo stamp fún ara mi báyìí gbà òbẹ́sẹ̀ lè kan dúró gbẹ̀ẹ́ kò sínú alága kọ́lẹ́sì náà dúró gbẹ̀ẹ́ Pasuma kan ṣe gbẹ̀ẹ́ gbogbo wa ló bá ṣe tí ò bá ibì kankan jẹ́ kò sọ̀rọ̀ kò dọ́dọ̀ mi rí
kó sọ̀rọ̀ àwọn eléré tó ń bá ṣe kó sọ lọ́dọ̀ kò sọmọ bẹ́ẹ̀. tó ọ̀rẹ́ ṣòníire nítorí ọ̀la ọ̀ dáńpà lóògùn ó ròyìn dáadáa báyìí ọmọ pásítọ̀ ni bó bá ṣe dáadáa báyìí kò yẹ kí ó jọ wá lójú ẹ jẹ́ kí wọ́n náà jẹ́ ká tiraka ká gbìyànjú ká mọ̀ ṣe dáadáa èyí tá a bá ṣe lé ní ọ̀rọ̀ ọ̀tàn ọ̀rọ̀ ìbí náà ni yóò dà ọ́la àdúpẹ́ pẹ́ òkun àdúpẹ́ pẹ́ ọ̀sà pápá lọ́wọ́ gbajúgbajà Sẹ́ríkì Sàràkí street nígà gangster ìkan àìdè kan tàbí ọdún lónìí ọgbẹ́ adébẹ̀rẹ̀ dáadáa dúpẹ́ gbogbo èyí lólùfẹ́ wa náà tí ẹ ti ń pa alágbèpá afẹ́rẹ́ Remi Aluko àti gbé Remi wá ọ Remi sì bá gbogbo àsọ̀rọ̀ gbogbo ìsọ̀ yìí náà ẹ̀yà yàrá kó ń bẹ̀ èyí tí ó ṣẹlẹ̀ lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run bá mi kún yín tí àlàáfíà sì tó àrùgbò ẹ̀yin tí ẹ wá dó tí wọ́n náà gbọ́ ẹ̀yin tí ẹjọ́ mọṣẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ onílù fámìlì ìyàwó gbogbo ẹbí ará stíìtì tẹ́ dó ti Remi Aluko kò ní burúkú kò ní bàjẹ́ fún ẹ̀yin náà o. torí jẹ́ tí wọ́n bọ́ ní mi ò èmi kì í ṣe fáìtà rárá àwọn kan ní àyàfálẹ́ àná yẹn tí mo já nínú klọ́ọ̀bù èmi fọlọ́run búra èmi kì í ṣe fáìtà rárá àmọ́ mo jẹ́rìí ẹ tó o bá gbá mi létí ọ̀tún ò ní fẹ́ tra irú ẹ̀ lára o because ìwọ gan wá jẹ́ wá mọ̀ pé I be the real street gun má ṣe mí o má ṣe mí o ìbí tó ṣe mí Remi sí kò délẹ́jẹ̀ lọ́rùn. ok now tó wá ní orúkọ sí orúkọ tèmi o ọmọ ọba ni mí bẹ́ẹ̀ bá dèlù sàárẹ̀ èmi lọ́mọ àjàlá erin ọmọ àjàlá ọ̀sán ọmọ ajíkànjé adéròmú ọmọ after glory bẹ́ẹ̀ ni tẹ́ bá kó ẹ ti wá kọ níbẹ̀ bóyá wọ́n làwọn west end àbí. àwọn kan lọ gbé máa fún carnival kan ilé tí mo sọ yìí ó ti pẹ́ bí láti máa lọ bí more than 2 decades now. ó ti pẹ́ gbogbo náà ti wá màláìka ti wá wẹ́wẹ́ náà ti wá pàṣọ náà ti wá pẹ̀lú ògbọ́n náà àgbà ìdè náà dé lù mí ní bàbá mi ní alébóyá adéròmú Kazeem lórúkọ tèmi o ọmọ ọba ni mi bá dé ìlú sàárẹ̀ èmi lọ́mọ àjàlá erin ọmọ àjàlá ń sọ ọmọ ajíkànjé adéròmú ọmọ adéníyì lọ́jà àtòkò ọmọ láàmìlẹ́kùn olùpàpọ̀ dáadáa ni mo lè sọ̀gbọ́n ará àbáyọ̀mí ọyà àdíòrì òṣèlú gbogbo ara ajíkànjé fòbí kẹ̀kẹ́kẹ́ òun náà ni ọyà ara àjọ lọ́n fojú ẹjẹ́ àlọ́ sàárẹ̀. ẹ jẹ́ ṣe tèmi náà jàre èmi lọ́mọ èyí ò hold up what's going on who give a fuck I give a fuck who don't give a fuck I never give a fuck ọmọ tí bitches bá ọmọ. ó dàbọ̀.